وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. الحمد لله الذي يتوكل عليه المتوكلون، ثم الصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba wa, Ọlọ́run Ọba Allah, ọba tí gbogbo àwọn tí wọ́n máa ń fi ẹ̀mí tẹ Ọlọ́run, àwọn olùgbáralé Ọlọ́run, ọba yìí ni gbogbo wọn máa ń gbáralé. kọ́lá mọ́sá ìsàwánà lọ́kàn nínú wọn. wọ́n jẹ́ agbẹ́mi tẹ ntọ́lọ́ndá, wọ́n jẹ́ agbára ti ntọ́lọ́ndá, wọ́n jẹ́ afẹ́yìn ti ntọ́lọ́ndá. ọba dẹ́dá tó dá gbogbo nǹkan tí ó sì palẹ̀ mọ́ gbogbo nǹkan tásìkò bá tó, tí gbogbo tá a sì ń wá ti ń bẹ lọ́wọ́ ẹ̀. tọ́ba ti dúró tìyàn kò sẹ́rù mọ́, kò sí wàhálà mọ́. gbogbo de tọ́lọ́run sọ fẹ́ ní kọ̀ọ̀kan wa lórí kọ́lọ́mọdé ọba jẹ́ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátá. èyí tó dáadé ní ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Quran, lẹ́tà Ọlọ́run ní tọ́lọ́run kọ sí wa. ó sì fún wa ní tíṣà tọ́mọ yẹn kọ́ tọ́mọ àlàyé ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ipe kọ́ wa ṣàlàyé fún wa. sunna nabi òun náà ni ojú ọ̀nà tọ́tọ́, ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá aláàní àtẹ̀lé, ojú ọ̀nà nabi náà kọ́lọ̀ mọ́sàdí alẹ́ máa tẹ̀lé. èyí tí ọ̀dà tó burú jáì òun náà tí wọ́n pè lẹ́sìn, ẹ̀sìn wọ́n pè é àwọn ọ̀nà Kùránì látòkè àbá. wọ́n ní kíní yàrá máa fi súnmọ́ lọ́wọ́ náà máa gba aládá mbẹ́, àwọn ọ̀nà àdìsí àárí. wọ́n yé pé lẹ́sìn, àdádálẹ̀ ẹ̀sìn ni wọ́n máa ń pè ẹ̀fà àdádálẹ̀ sí. àdádálẹ̀ sí ní ànábìnrin Ọlọ́run Ọba Allah ó pè ní àánú, torí pé ọ̀nà tó bá ti yàtọ̀ sí ojú ọ̀nà ànábì àánú ni, ojú ọ̀nà ànábì ló straight. gbogbo àánú pátá kò ní tìyàn lọ́bì kankan àfi kó tìyàn wọnà Ọlọ́run. àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ní kọ̀ọ̀kan wa, súnà ànábì náà kọ́ lọ́mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀. mo kí àwọn ìmáàmù wa ní Jami Darul Arqam ní ìlú Ìkòròdú, kẹlọ́n bá ṣàlékún dáadáa wọn. mo kí gbogbo àwọn afáwa tí wọ́n ń bẹ ń kalẹ̀ àtàwọn bàbá wa àti gbogbo àwọn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin. ìpè àlàáfíà Ọlọ́run kó máa bẹ nìkọ̀ọ̀kan wa. àwẹ̀ tí à ń bẹ nínú ẹ̀ abẹ náà nínú àánú ẹ̀ kọ́lọ́mọ́sá ìdí àgbàjá, tàbá wá gbàjá náà kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ nìkọ̀ọ̀kan wa. ìtí wọ́n ní kí n fi bá ní sọ̀rọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, òun náà ni àtàwákùlù ala Allah ahamiyatuhu wa fawaiduhu. ìgbáralé Ọlọ́run bó ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa. lẹ́yìn náà àwọn àǹfààní wo lèyàn máa ń rí
téèyàn bá gbára lé Ọlọ́run. ìgbára lọ́lọ́run ọba ibadatun minal ibadatil qalbiyya ó jẹ́ ọ̀kan nínú ìjọsìn tá a máa ń fẹ̀mí ṣe tó jẹ́ pé ẹnìkan kan ò lè mọ̀ bó ṣe tó lẹ́yìn Ọlọ́run àtẹnitọ́ lẹ̀mí náà. aláwọn al-ibadatu zahira àwọn ìbádà tó hàn tá a máa rí tá a bá ń ṣe gẹ́gẹ́ bí ìrun kíkí gẹ́gẹ́ bí àwẹ̀ gbogbo àwọn làmọ̀ pé àwọn nú àwẹ̀ gẹ́gẹ́ bí hajj lílọ àwọn eléyìí ọ̀hàn àwọn ìjọsìn tí a máa rí àmọ́ àwọn ìjọsìn kan bẹ tó jẹ́ pé ọkàn ló wà nínú ẹ̀ ní ká bẹ̀rù Ọlọ́run nínú ẹ̀ ní ká máa retí oore lọ́dọ̀ Ọlọ́run nínú ẹ̀ òun náà ní ká gbára lé Ọlọ́run. ajẹ́pẹ́ tí wọ́n ní ká bá ní sọ ní àárọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ọkàn ibadatun minal ibadati al-qalbiyya. ìjọsìn ọkàn yìí òun náà ni ìmọ̀ ń jẹ́ kéèyàn láṣeyọrí nílé ayé ń bì ìgbáralé Ọlọ́run ìmọ̀ ń jẹ́ kéèyàn láṣeyọrí láyé lẹ́yìn náà ìmọ̀ ń fún yàn láti bọ̀tá dáadáa tó bá dijọ́ àlìkìyàmà yóò fi hàn sínú ẹni tí ó wọ àlìjáná Ọlọ́run. kí ni wọ́n pè ní àtàwákùl ẹ̀yọ́ mayami ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá torí ìlú tá a bára wa yìí a ní bùkátà sí ká máa ṣàlàyé ẹ̀sìn nítorí inú ìlú táwa dàgbà sí àbí ìlú tí wọ́n bí wa sí torí pé kíní kan là ń ṣe tẹ́lẹ̀ ká tó gba Islam nígbà tá a gba Islam tán a da gbogbo àwọn nǹkan yẹn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn táwa jẹ́ mùsùlùmí lẹ́ni àwọn tó wá ń yọ lọ síbi nǹkan tá a dà á lẹ̀ yẹn nǹkan tá a sì dà á lẹ̀ yẹn onígbàkejì ọlọ́run sì nígbàkejì àwa la fi ṣe gbàkejì lẹ́yìn ọlọ́run tọ́lọ́run dá lókù ẹ sá mọ́ ọlọ́run dání al-khaliqu wal-makhluq òpin mẹ́ta Allah lẹ́yìn Allah kí lókù jama gbogbo tọ́lọ́run dá lókù bàbá ti dìímú àníṣìnà níta fẹ́ dìímú jòkó yìí ni pé ká gbára lé ọba tó dá wa ká má gbára lé ọ̀kan nínú gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run gbogbo ntọ́lọ̀ ń dá pátá kò tó gbára lé toró náà gbára lé kankan ní ntọ́ gbára lé yẹn òun làwọn náà gbọ́dọ̀ gbára lé òun náà ni Allah. At-tawakkulu ala Allahi wa sidqul i'timadi wasidiku i'timadi al-qalbi ala Allah azza wa jalla ìtí wọ́n pè ní ìgbára lọ́lọ́run àkà máa ń sọ pé ìgbára ni ara gangan kọ́ ìgbọ́kànlé Ọlọ́run nítumọ̀ ẹ̀ àmọ́ nínú èdè Yorùbá tó máa ń lágbára ìgbára lọ́lọ́run lágbájá ọgbára lọ́lọ́run níta àgbàlérò náà ni pé ọ̀fẹ́ mi tẹ Ọlọ́run ọgbọ́kànlé Ọlọ́run wọ́n ní ìgbọ́kànlé Ọlọ́run ọba ni wọ́n pè ní àtàwákùlù fi istijlabil masalihi ìgbọ́kànlé Ọlọ́run ọba yìí kí láǹfààní ta fẹ́ rí bẹ́ẹ̀ ó náà ní pé gbogbo ohun tá à ń fẹ́ kọ́lọ́run ọba aláwọ̀ ṣe fún wa ká sì gbà pé ó lè ṣe fún wa wa daf'il madar min umuri dunya wal akhirah gbogbo tó jẹ́ nǹkan tí ń bà wá lẹ́rù tí ń pa wá láyà ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run ká gbára lé Ọlọ́run ká fọkàn tẹ ọ̀dọ̀ Ọlọ́run ká gbẹ̀mí lé Ọlọ́run yìí pé Ọlọ́run kápá ẹ̀ gbogbo tí ń pa wá láyà Ọlọ́run bá kápá rẹ̀ kó sọ di ìdùnnú fún wa lẹ́yìn náà gbogbo tí ń bà wá lẹ́rù bàbá ti gbára lọ́lọ́run bá gbọ́dọ̀ tún bẹ̀rù mọ́ torí nǹkan àwọn Ọlọ́run ló dá Ọlọ́run sì kápá ń tọ́ dá ó ní wa wal qahiru fawqa ibadi Ọlọ́run bá ní gbogbo tí mo dá pátá tí wọ́n ń jẹ́rú fún mi ipá mi ká gbogbo wọn. ẹ̀yọ́ maya mi àtawakkulu wa thiqatu bima indallah àwọn àlùfáà wa wọ́n ní tí wọ́n ń pè ní ìgbáralé Ọlọ́run ìfẹ̀mítẹ̀ Ọlọ́run ìgbọ́kànlé Ọlọ́run òun náà ni kéèyàn gbà pé Ọlọ́run ọba nìkan ti tó láti fọkànbalẹ̀ sí wal ya'su amma fi aidin nas kéèyàn jákàn kú lọ́dọ̀ gbogbo tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn pátá
ipe wọn ò lè ṣe nǹkan kan àfi tọ́lọ́run bá ṣe kíní àfi tọ́lọ́run bá ṣe. At-tawakkul ala Allahi min a'zami al-ibadati al-qalbiyya wọ́n ní wọ́n wá jẹ́ ọ̀kan nínú ìjọsìn ọkàn tó jẹ́ pé Ọlọ́run Ọba Allah nìkan òun ló lẹ́tọ̀ọ́ sí. Àwọn àlùfáà wa nígbà tí wọ́n ń ṣàlàyé fún wa ipe ọ̀pọ̀lọpọ̀ wa lénìí à ń pera wa ní mùsùlùmí òdodo. Ìsìláàmù tí à ń ṣe ó ní bùkátà sí kálí gbọ́n yẹ̀ wò. Ìsìláàmù wa ń takò Kùránì ń takò ìsìláàmù wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ìṣe wa ìgbàgbọ́ wa kó máa níbàámu pẹ̀lú tó wà ní Kùránì torí Kùránì la gbàgbọ́ la fi ń jẹ́ mùsùlùmí òdodo. Tí ìbá wa ń ka àwọn àyà Kùránì lọ́sìn tá a bá wá wo ìṣesí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá yóò dá wa lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní mùsùlùmí wọn ò tí ì ṣe Islam tọ́lọ́run rán wọn. Torí ẹ̀ làwọn afáàfi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ ipe ẹ̀dí àtún ọkàn wa ṣe nípa Ọlọ́run ọba wa. Ẹ̀rí àtawakkul ala Allahi shartul Islam wọ́n lè jẹ́ mùsùlùmí láì gbára lọ́lọ́run ẹni tí ó bá ti gbára lọ́lọ́run ó ti kú mùsùlùmí. Gbogbo ẹni tó bá ti gbára lé nǹkan míì nínú tọ́lọ́run bá dá sọmọsọlẹ̀ kan pé nǹkan méjì ló wà al-khaliqu wal-makhluq. Ọba adẹ́dá gbogbo tó kù lẹ́yìn ọba adẹ́dá ìtọ́lọ́run dá ni. Tá a bá ti wá gbára lé Ọlọ́run ọba adẹ́dá á kẹ̀yìn sí gbogbo tọ́lọ́run dá. Tá a bá ti gbẹ̀mí lé ọ̀kan nínú tọ́lọ́run dá á ti kẹ̀yìn sí ọba adẹ́dá. Wọ́n ní anabi Musa aleyhi salatu wa salam nígbà tí ń sọ fún àwọn ìjọ rẹ̀ kí ni ń bá àwọn ìjọ rẹ̀ sọ ń sọ fún wọn yìí pé Ọlọ́run bá sọ nínú Quran ni o Ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim wa qala Musa ya qaum Ọlọ́run ní Musa ó sọ fún àwọn ìjọ rẹ̀ aleyhi salatu wa salam in kuntum amantum billah in kuntum amantum billah ẹ̀yin ìjọ mi tó bá jẹ́ pé ẹ bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ fa alayhi tawakkalu òun ló yẹ kẹ́ gbára lé in kuntum muslimin tó bá jẹ́ pé ẹ bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ta ló yẹ kẹ́ gbára lé Allah. Suratu Yunus aya 84 bí ṣe ń sọ ní masọ̀bítọ́wà ìtumọ̀ ẹni pé Ànábì Musa ní kuntum muslimin tọ́ba ìjọba mùsùlùmí bá ní yìí lóòótọ́ fa alayhi tawakkalu Ọlọ́run nìkan ní ẹgbára lé. Mùsùlùmí tí ó gbára lọ́lọ́run tó gbára lé nǹkan míì nínú tọ́lọ́run dá tó sọ fọkàn balẹ̀ sí nǹkan òun ipe yóò ṣe tó ń wá àbí yóò dáàbò wọn níbi aburú kí ni Ọlọ́run pè é nísìnyí kí ni Ọlọ́run pè é Ọlọ́run pè é ní kèfèrí Ọlọ́run pè é lẹ́lẹ́bọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé ọba jẹ́ mùsùlùmí ni tó sìn tán yẹn tó sìn tán òun náà ló ṣe kíni òun náà ló gbára lé Ọlọ́run bá aláàtún sọ nínú àyà mi ipe àtawakkulu ala Allahi sharitul iman ìmánì tá à ń pariwo tí gbogbo wa pé a ní ìmánì sọ́lọ́run agbọ́lọ́ngbọ́ wọ́n ní nígbà tó bá gbára lọ́lọ́run lọ́gbọ́lọ́ngbọ́ o bọ́ọ̀ bá gbára lé Ọlọ́run ọba ọ̀gbọ́lọ́ngbọ́ bẹ́ẹ̀ bá sì ti gbọ́lọ́ngbọ́ gbogbo tí bá ń ṣe bá ń sá ni Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba ní wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin Ọlọ́run tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo fa alayhi tawakkalu Ọlọ́run ọba aláàní kẹ́ gbára lé Suratul Ma'idah aya 23 tẹ́yìn bá ti wá gbára lé nǹkan míì ó ti kúrò nínú olùgbàgbọ́ òdodo níta ń dìmú nínú àyà bàbá ṣe ń ka àyà ká sì máa sọ fíkẹ́ òdèlélẹ̀ ẹ̀ kí n là gbọ́yé tá a gbọ́yé nínú ẹ̀rí yẹn àyà alákọ̀ọ́kọ́ onítẹ̀bá jẹ́ muslim Ọlọ́run lẹ́gbàra lé àyà ẹlẹ́ẹ̀kejì onítẹ̀bá jẹ́ mumin lóòótọ́ Ọlọ́run nìkan lẹ́gbàra lé tẹ́yìn bá ti wá gbára lé nǹkan míì nínú tọ́lọ̀ ń dá ajẹ́pẹ́ kìí ṣe muslim kìí ṣe mumin nǹkan gbààwẹ̀ lásán nǹkan lọ Mákà lásán nǹkan kírun lásán torí pé bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ gbogbo ìjọsìn tẹ́yìn bá ṣe wọ̀n ní kọ́lẹ̀ fún yàn.
àtawakkul ala Allah amru ilahi wọ́n níbi tí ìgbáralé ọlọ́run ọba tí ó tóbi dé ọlọ́run ọba aláàpá nábì láṣẹ ìwọ̀n pa wà náà láṣẹ lábẹ́ rẹ̀ ọlọ́run ọba ní rabbul mashriqi wal maghrib ọlọ́run ọba ní ọba yín Allah òun ló dá ibùyọ oòrùn òun ló dá ibùwọ̀ oòrùn ìtì bẹ láàrin ibùyọ àti ibùwọ̀ ńkọ́ ta ló dá Allah ọlọ́run ní òun lòun dá gbogbo ayé àti tọ́wà ń bẹ̀ la ilaha illa hu kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó yẹ ká wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó yẹ kí á wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni tó yẹ ká gbára lé ìtumọ̀ la ilaha illa hu nìyẹn ọlọ́run bá ní fattakhidhu wakila ìwà nàbì ọba tó ní ibùwọ̀ oòrùn tó sì ní ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ fattakhidhu wakila òun ni kò múlẹ̀ ní tó gbára lé o suratu al-muzammil aya ẹlẹ́kẹsàn ọlọ́run pàṣẹ àbí ọ̀pàṣẹ onífàtẹ́kìdì hu yẹ Allah wakila ẹni tá a gbára lé ní wọ́n pè bẹ́ẹ̀ láfi ní asibunallahu wa ni'mal wakilu ọba aláàtú fún wa mọ́ndàlá ọba tí a máa gbára lé ọlọ́nífàtẹ́kìdì hu wakila ìrẹ́ Muhammad wọ́n gbára lé nǹkan mi o Allah nìkan ni kò gbára lé àṣẹni tọ́lọ̀ máa ń pa Ànábì láṣẹ yín pa wá náà láṣẹ ní abẹ́rẹ́ ọlọ́wọ́n bá tún pàṣẹ ń bomi ọlọ́wọ́n bá ní wa tawakkal ala al-hayy ọlọ́wọ́n bá ní rẹ Muhammad gbára lé alààyè alladhi la yamut alààyè tí ò ní kú tiẹ̀ gbogbo tí ọba gbára lé yóò padà kú kullu man alayha fan ọlọ́wọ́n ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ kò ní sí kankan mọ́. ويبقى وجه ربك ذو الجلال والإكرام yóò wá ṣẹ́kù Ọlọ́run Allah nìkan eléyìí náà yóò jẹ́ àmọ̀ pé irọ́ ni gbogbo tá a gbára lé màláìka ni àlìjánu ni èṣù ni àjẹ́ ni oṣó ni àwọn ẹlẹ́gbẹ́ awo ni àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀múlẹ̀ ni asomadi ni asokọ́rùn ni kọ́dà kọ́ gbọ́dọ̀ lé bọ́dà rẹ àbọ̀kọ rẹ àbáǹtí ẹ àbábúrẹ́ àbọ̀mẹ́ ipe ọba ti wà láyé tèmi ti da ikú rẹ nìkan ní oníjọ́ dá fún mọ́ ọlọ́wọ́n bá ní wa tawakkal ala al-hayy ọlọ́wọ́n ní ìrẹ́ ànábì gbára lé alààyè alladhi la yamut ẹni tí ò ní kú ó nìkan ní ò ní kú gbogbo tó gbára lé ní ọ̀padà sí kínní ní ọ̀padà kú èyí tí kò sì jẹ́ ẹni tí ń mí yọ padà tán torí ọlọ́run ní kullu man alayha fan gbogbo tí ń bẹ ní òní bẹ mọ́ tó bá jẹ́ alágbára ni kò yẹ kó kọ́ tán nígbà ọlọ́run ní kó kú láyé ni ó yẹ kó sọ pé èmi náà mo lágbára èmi táwọn èèyàn fi ń sòdì tí wọ́n fi ń sọ́rùn èmi náà lè máa bẹ láyé ọlọ́run pa á láṣẹ yóò sì kú nílé ayé ọlọ́run pa rẹ̀. Suratu Al-Furqan aya 58 lọ́lọ́run ti ní alààyè ní ẹja agbára lé ẹ má jẹ́ agbára lé kíní òkú awọ ejò ọwọ́ amú awọ ejò ọwọ́ akọ abẹ́rẹ́ sínú ẹ̀ àbátàrí àbẹ́wé àbẹ́tàǹkàdá ọwọ́ sọmọdì ejò tó láwọ níbo ló wà ó ti ṣe kíní ó ti kú ọwọ́ fi ń sọ di oní ọlọ́gbára lé pé yóò máa sọ ọlọ́run bá ní mistake ló ṣe wa tawakkal ala al-hayy ọlọ́run ní alààyè ní ẹgbára lé alladhi la yamutu tí ò ní kú ìsìláàmù tá a fẹ́ ká ṣe ńlẹ̀ yorùbá nìyẹn kì í ṣe ìsìláàmù onígbàdí ìsìláàmù onígbèrè ọdẹ tí mùsùlùmí ọmọ jáde tí ó gbàgbé bàǹtẹ́ yóò tó padà wálé àníkílódé alóhùn kú lójú ọ̀nà ìdó mú dání yẹn tó so mọ́ di yẹn náà ni ọ̀sọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìmọ̀ agbára lé ńtọ́lọ́ ń dá ẹbọ ni o ìmọ̀ agbẹ́ ọkàn lé ọlọ́run ìmọ̀ agbára lọ́lọ́run ẹ̀sìn ni tọ́lọ́ bá ti pàṣẹ pé ẹ̀sìn kankan ó ti dẹ̀sìn ọlọ́run sì ń júwe ibi tí oríire wà fún wa ọlọ́run ọba àlá yóò máa lé wa kó omi torí ibú ṣe kí ni tó wà fún wa. صرح الله عز وجل ọlọ́run bá tún là wọn lẹ́nu àyà mi ó ní annahu káfíń lè abdi ọlọ́run bá ní mo tó ọ èmi nìkan ti tó
èmi nìkan ti tó gbogbo rẹ tẹ̀ ń wá ọ̀dọ̀ mi lọ́wọ́ aburú tẹ̀ ń sá fún èmi ní ìdáàbòbò yìí ẹ má tún wò sí mọ́ ẹ má tún lọ́dọ̀ ṣetán ẹ má lọ́dọ̀ èṣù ẹ má lọ́dọ̀ àlìjánu ọlọ́run ọba Allah ọlọ́run ọba ó ní wa man yatawakkal ala Allah ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ti gbé ara lọ́lọ́run fa huwa hasbuh ọlọ́run ọba ní ọba yẹn nìkan ti tó kò ní ìdíkó tún dààmú mọ́ inna Allaha balighu amrihi ọlọ́run ọba Allah yóò mú bùkátà rẹ̀ bí yá balighu amrihi nítorí ọlọ́run ọba Allah fẹ́ ṣe fún ọlọ́run ó ṣe kí ni ọlọ́run ó ṣe fún balighu amrihi kò sí nǹkan kan tó lè di ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba Allah ní agbára láti ṣe tí ń fẹ́ fún ọlọ́run bá ní èmi nìkan tó wọ́n tún ní nǹkan kan mí inú lé mọ́ ìsìláàmù wa nílẹ̀ Yorùbá ẹ̀dí àlọ́lẹ̀ gbọ́n yẹ̀ wò ọ̀run tá ń lọ yẹn ọlọ́run nígbà aláàbọ̀ pé ká ṣe ìsìláàmù díẹ̀ ká ṣe ẹbọ díẹ̀ irọ́ ó ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú islam kí ni àkọ́kọ́ kú islam shahadatu an la ilaha illallah ní tí ó jí láyé shahada rẹ̀ ó ní tùmọ̀ òun náà ní àtàwákúlù ala Allah ara ẹ̀sìn ara àgbàgbọ́ òun náà ní ìgbára lé ọlọ́run a jẹ́ pé nínú ìtumọ̀ shahadatu an la ilaha illallah àtàwákúlù ala Allah ọjẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́run bá ní qad ja'ala Allahu li kulli shay'in qadra aw qadara Allahu akbar qad ja'ala Allahu li kulli shay'in qadara ọlọ́run bá ní gbogbo tí mo dá pátá mo lẹ kádàrá máa ń gbà mo dá tán kò ní rí nǹkan kan sí ilé ayé àfi tí mi ọlọ́run bá kọ́lẹ̀ èyí tó bá dì mú ilé ayé wọ́n kọ́lẹ̀ fún ọ ni èyí tó bá dì mú wọn kọ́lẹ̀ ní ọjọ́ dì mú èyí tó bá bọ́ wọ́n ṣe kọ́lẹ̀ náà ni pé yọ bọ́ sórí èyí tí ọ̀bọ kì í ṣe nìkan ló ní kọ́ mọ̀ bọ́ ọlọ́run kọ pé kò ní bọ́ ni o èyí tí wọ́n ń pè ní àtàwákùlù ala Allah yìí ọlọ́run bá ní kádàrá yín ọwọ́ ọ̀hún lọ́wọ́ ẹgbàrá lóhùn ní tóun kọ kò sẹ́ni tí ó yí padà nínú ẹ̀dá ọ̀hún torí kádàrá ló bá dé ní tóun kọ ọ̀hún ipe ó sunkún jọba yìí kò sí tó ní ọmọ sunkún níjọba yìí ó rọrẹ gbà ọlọ́run bá ní mo ti kọ́ ni nítorí gbára lé nǹkó fún ọ lóore níjọba yìí mo ní aburú ọmọ bọ̀ lọ́ọ̀kan yóò sì escape rẹ kìí ti pọ̀ gbọ́n ọlọ́run mọ̀ kọ́ láti ìgbà tí mo ti kọ́ kádàrá ni ipe níjọba yìí díẹ̀ lókù tí mọ́tò fi ṣe kíni tí ó fi gbà ọ kò sì ní gbà ọ ọlọ́run bá ní gbogbo tó bá escape rẹ nínú aburú mọ̀ kọ́ lẹ̀ ni a jẹ́ pé tá a bá nílò aka inú tá a sì gbọ́n tá a sì ta ni ò jẹ́ wá lérè kò yẹ ká gbára lé nǹkan kan mí lẹ́yìn ta ni lẹ́yìn ọlọ́ nítorí ní tá à ń fẹ́ gan ní tá à ń wá gan owó ẹ̀ lọ́wọ́ èyí tó bá sì kọ láàrin mú èyí tí ò bá kọ kò sẹ́ni tó fún wa Suratu Talaq ayẹlẹ kẹta lọ́wọ́ ẹ̀rí bí ṣe ń sọ ní máyà wa bí ṣe ń sọ ní sekini ní mú àyà wa nítorí kálí ìbá lọ lè wò ó sọ́ra àwọn kan bẹ́ǹsì báwọn kéwú dọ̀la yóò sọ fún yín pé ṣe rí kámọ́ nìkan tá a máa gbára léhùn kámọ́ nìkan tá a máa lò yẹn tá a máa gbẹ̀mí léhùn kìí ṣẹ̀sìn tilẹ̀ Yorùbá ń bí ẹ̀sìn Mákà nìyẹn o àwọn òṣèlè bá yín ṣe àfáàsì ni òun náà kéwù aláwọn àjẹpọ̀ mí gan àwọn ni ká máa ka yàsẹ́ ká máa ka sikar ká máa ka Quran wa min sharri nafathati fil uqad nǹkan àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn obìnrin tí wọ́n fàtẹ́kù sí nǹkan tí wọ́n dè tí wọ́n pe orúkọ burúkú sí tí ó sì máa ṣẹ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run sílẹ̀ Yorùbá lọ́lọ́run tí ń ròyìn àwọn yẹn ibẹ̀ lọ́lọ́run tí ń ròyìn wọn ní Madina ní Maka ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa la tahtaju ila al-malaika ẹ̀yin ẹrú Ọlọ́run ọba wa ẹ̀yin mùsùlùmí òdodo ó ní bùkátà sí màláìka láti gbára lé ata Jibril wala jinn ó ní bùkátà sí àlìjànú láti gbára lé wala ins ó ní bùkátà sọmọ èèyàn láti gbára lé wala sheikh ó ní bùkátà láti gbára lé ṣéwù kan àbí ìmáàmù kan wala sihr
o ní bùkátà láti gbára lé oògùn kan ipe oògùn yìí tá a ṣe tán yìí torí tó bá ti gbé wálé o ti fẹ̀mí tẹ̀ ẹ́ o ti gbọ́kànlé tó o bá gbọ́kànlé o ní mo wálé o bọ́yọ̀ gbà pé yóò ṣínà fún ọ àbí tó gbọ́kànlé yọ gbà pé yóò dáàbò bò ọ àbí yóò fún ọ lágbègà má gbọ́kànlé nǹkan mi lẹ́yìn Ọlọ́run má so pàrọ̀ má fi nǹkan má so nǹkan rọ̀ má lè rí kankan mọ́ inú sàárè òkú má lodò má lè rí kankan mọ́ etí odò sórí tó bá ti rì mọ́lẹ̀ bó bá ti ń lọ náà lẹ́mí rẹ̀ sọ fún ọ pé kínní yìí mo fẹ́ kó ràn mí lọ́wọ́ ni o tó bá ti kú ń bẹ́ẹ̀ náà lẹ́mí rẹ̀ ò ní já ń bẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ sọ pé kínní yẹn tó bá ti bẹ̀rẹ̀ sẹ́ǹsì ọjà ọmọ ti kínní ọjà ọmọ ta àbí mo ti parí ẹ̀ nínú gbó gbogbo ọ̀tá tó bá sọ̀rọ̀ mi láì dáa wọ́n máa fẹ́rí fagbọn ni ẹ̀mí rẹ̀ ti wà ń bi tó rì mọ́lẹ̀ yẹn nǹkan yẹn náà lọ gbára lé sórí tó fẹ́ kó ṣe ta ni máa ń ṣe Allah nílẹ̀ Yorùbá kà máa pariwo Allah Allah ni kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ nínú o bẹ́ẹ̀ bá túlẹ̀ àfa mi sìn ẹ́ rò pé babaláwo ni gbogbo ẹ̀ ní ó di kàbìtì sí ẹgbẹ́ kọ̀ọ̀kan yóò sì kọ́ iṣẹ́ tí ń ṣe kínní iṣẹ́ tí ń ṣe níwájú ogun ọba ogun nárun ogun jẹ̀dí eléyìí da àdáwà àtàdáwì eléyìí da ogun àrùn Ànábì ní tàdáwà ó ibadallah ń padà débẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo nǹkan gbára lé yàtọ̀ sí Ọlọ́run ọba wa tá a bá ní nínú ilé Ọlọ́run ọba Allah ní nǹkan òun yóò padà dànkan rú fún wa o kò tó wa o Ọlọ́run nìkan lòun tó Ọlọ́run bá ní yá ayyuhan nabi Ọlọ́run ní mo pèrè ànábì asibukallah ẹ̀rí Ọlọ́run ní Allah nìkan ti tó ó ti tó fún ọ wọ́n tún wá nǹkan mí ká má al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab tọ́lọ́run bá ń bá ànábì sọ̀rọ̀ pé ṣe nǹkan báyìí Ọlọ́run ti ń bá wa náà wí lábẹ́ rẹ̀ àfàwọn nǹkan kan tó jẹ́ pé ànábì nìkan lọ́lọ́run bá Allah ní kò ṣe àmọ́rù àwọn eléyìí Ọlọ́run bá ní asibukallah Ọlọ́run la amalẹ̀ onírẹ̀ Muhammad asibuka Allah nìkan ti tó wọ́n gbára lé nǹkan mímọ́ o wa man ittaba'aka minal mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá fi ìmánì jọ èmi Ọlọ́run ti tó fáwọn náà nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ọ àwọn wọn náà ń tẹ̀lé ànábì àwa yìí náà ni baba imam baba afa ustaz mudiru lekewu àsìkò tó láti kó tó wà nínú ilé jáde Ọlọ́run lóhun tó ànábì àwa náà tá a jọ wọn lẹ́yìn ànábì Ọlọ́run lóhun tó àwa náà òun nìkan náà ní ká gbára lé ká fọkàn tẹ̀ ká má gbára lé nǹkan míì suratu al-Anfal aya 64 nítorí ma sọ bí tọ́wà òun náà ní pé káwọn tí wọ́n ń wò wá àtàwọn tí wọ́n ń gbọ́ wá àtàwọn tí wọ́n padà máa gbọ́ wá káwọn náà lọ lè wò nínú Quran torí tẹ́ bá ti wò nínú Quran ìdánilójú ó ṣe kí ni yọ wà fún yẹn kò wá sí táàfà kan gbélé yàn lọ́wọ́ mọ́ tó bá ti jẹ́ ẹbọ téèyàn ó ṣe kí ni téèyàn ó gbà kò sí tí wọ́n dì fún yàn mọ́ téèyàn ó lò ẹ máa bù jẹ ẹ máa fẹ́lẹ́ rárí ẹ̀sìn eléyìí ẹ̀sìn sẹ́yìn ọrùn ẹ̀yìn ẹsẹ̀ ẹ̀sìn síbi ọwọ́ wọ́n tún máa ń sin sí erí láti rí dé gbogbo rí ìbàdí ẹgbẹ́lẹ̀ yẹri mọ́lẹ̀ eléyẹ fi kọ́ eléyẹ ju sómi sàárè òkú ilé ìwẹ̀ lẹ́rìí eléyìí má gbogbo nǹkan yẹn ẹbọ ni wọ́n ṣe kíni ni wọ́n ń pè nínú ẹ̀sìn wa torí ọ̀fẹ̀mísì àbọ̀fẹ̀mísì ọ̀gbọ̀rọ̀ parọ́ bọ́ọ̀ bá fẹ̀mísì ò ní rà tọ́ọ̀ bá ti fẹ̀mísì ò ní gbà tọ́ọ̀ bá ti fẹ̀mísì ò ní lò ọgbà pé yóò ṣe kankan lójú ó lò Ọlọ́run wa ní ẹ má dààmú jìnnà ẹ má fẹ̀mí àtìntìn dá ẹ má fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn èmi nìkan tó àsìbúkà Allah Ọlọ́run wa ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo náà táyé ìparẹ́ èmi nìkan ti tó àwọn náà Suratul Anfal àyà 64 àwọn nǹkan wo ni máa ń dà wá láàmú táwọn fi ń sákun wájú Ọlọ́run táàfin wá lọ lè wá nǹkan kan tá gbára lé táfẹ̀ mítẹ̀ táwọn àgbàgbọ́ yóò ṣe tọ́lọ́ máa ń ṣe inú ẹ̀ ní òsì ọ̀dá o ajá Ọlọ́run kọ́lọ́ máa dẹ́sẹ́ ní kọ̀ọ̀kan wa anabi gan a máa wá sọ mbẹ Allahumma inni a'udhu bika minal kufri wal faqr anabi ò lè máa wí lẹ́yìn àṣùbà àti lẹ́yìn alásàrì Ọlọ́run ọba mo bẹ̀ ọ́ mọ́sá ìsọ́ mi mo sáde ọ́
má jí kèfèrí ó kọlù mí má sì jósì ó kọlù mí torí kèfèrí máa mú yàn wọná lọ́rùn yín sì máa ba yé jẹ́ òsì yín máa jẹ́ káyé yàn orí dáadáa ni ọ̀rọ̀ tó fi jẹun tó fi gbalé tó fi raṣọ tó fi tọ́jú ìyàwó tó fi tọ́jú ọmọ ọwọ́ aláyè rẹ̀ dá ayé rẹ̀ ọ̀dá o anabi náà máa pé òsì ọ̀dá lójú ọwọ́ sọ̀ ńbẹ ìwọ náà máa wá sọ̀ ńbẹ ní o ìjànpẹ̀ ńsúnà nìyẹn o níta anabi bá ti ń ṣe káwa náà máa ṣe kíni ká máa ṣe ọlọ́run níta wá ló ṣe o òsì ní dáàdi kèfèrí nípasẹ̀ òsì àwọn àrọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lẹ́ni wọ́n gbára lé olówó yóò gbára lé tẹ̀mítẹ̀mí àní bàbá yẹn bá ti ń bẹ láyé abẹ́rẹ́ láti ń ṣiṣẹ́ yóò dá fáwọn náà ọwọ́ akẹ́mi kú lọ́dọ̀ ọlọ́run tí yóò máa dá fún yàn ọlọ́run tẹ́mi bàbá yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ tó lè pa lásìkò tó wù tó lè ta lóṣì lásìkò tó bá fẹ́ má gbára lé da ọlọ́run o ẹlòmíà gbára lé ìyàwó ẹ̀ alálàájà àbítálàjà bá kú lókù lọ́rọ̀ wọn ò ní bọ́ sí ma ẹlòmíà gbára lọ́kọ ẹ̀ àní bálájì bá ti kú tòun tánu ẹ̀ṣẹ̀ ni o ẹbọ ni o nítorí ọba tí àgbára lé òun náà làlá ọwọ́ àfàlájì ìṣẹ́gbẹ́ àlá ẹlòmíràn ní ṣé òun ti máa ń bẹ láyé nǹkan kan ò ní ṣe òun ẹbọ ló ń ṣe o kódà o ṣé òun kò lè ṣe kankan nínú ayé o nínú ayé tara tiẹ̀ gan kì í ṣe gbogbo tọ́fẹ́ lòun náà rí ọlọ́run fún un léyìí tó wù ń fi pa á lẹ́rìn ọlọ́run gbà yìí tó wù lọ́wọ́ ẹ̀ ń fi pa á lẹ́kún ṣé òun sunkún yàrá o ìmáàmù ké o àwọn àjẹ́ sunkún o ẹ̀yin ayé o kí ló fẹ́ káyé ó ṣe kí ló wà lọ́wọ́ ayé kò sí kankan lọ́wọ́ ẹ̀ ẹni tí nǹkan bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹnìkan náà ni ọ̀nà làlá ó ní wà ìdá kọ̀dọ̀ amúra ọlọ́wọ́n bá ní tí wọ́n fẹ́ ṣe kankan lérí ilẹ̀ ọlọ́run fa innama yaqulu lahu kun fayakun èmi nìkan náà ní sọ̀rọ̀ yóò sì máa ṣe ọ̀dà táyọ̀ bá fẹ́ kó ṣe ayé lè dá kun fayakun ọlọ́run padà ọmọ ayé ń kú àbí òkú ayé ìlọsibítù àbí ọlọ àwọn àjẹ́ ń kú àbí wọn kú àwọn oṣó ń kọ́ wọn kú àbí wọn kú ebi wọn bẹ èṣù ṣiṣẹ́ ni wọn padà jáde láyé èṣù tí wọn bá ṣiṣẹ́ náà padà kú nígbẹ̀yìn ayé ìbílísù ọlọ́wọ́n padà pa á ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí ń sọ yẹn di ẹni tí wọn máa gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́hún wọn ní òṣì wà ń bẹ̀ kọ́ lọ́ máa ta wá lọ́sì má gbára lé àlìjànú má ṣoògùn owó má ṣoògùn owó má ṣoògùn tajà oògùn tajà lọ gbára lé ṣọ́ọ̀bù má parọ́ torí tẹ́nìkan bá já tó bá já kó ó bínú pété ló já kínní nígbà tó dé pé ó ní tó fẹ́ kó ṣe fún ọ ẹ̀mí ló sì balẹ̀ lérí ẹ̀ pé bí kínní bá ti bẹ̀ lókè àwòrò ni a máa ta má ṣoògùn owó lẹ́yìn náà nínú nǹkan tí máa ń dà wàhálà àmúta fi máa ń gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́ òun náà ní bó la ṣe ní kú bó nípa yóò ṣe ní ká wa bó ní ìkà ò sí ní bá tiwa jẹ́ bó lójú burúkú ò sí ní wò wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọn léyìí tá à ní tara wa ojú ń bẹ́ o ń sì lápá ẹ̀yọ́ màá yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àmúra o ẹ jẹ́ àgbìyànjú o ká máa ṣàdúrà ká máa ṣàdúrà ọlọ́run èṣù ń bẹ ó sì láwọn ọmọ tí ń bá ṣiṣẹ́ ọlọ́run innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum ọlọ́run bá ní ìbílísù àtàwọn ọmọ rẹ̀ wọ́n sọ yín wọ́n sì ń wò yín àwọn rí àmẹ́yìn ọ̀rá wọn ẹ sáà di mí o qul a'udhu bi rabbil falaq ọlọ́run ní rẹ̀ Muhammad má dákẹ́ o má dákẹ́ o má pé mo fi ọlọ́run ọba tó lásùbà mo yẹ sọ́ra ẹ̀rí mo fọlọ́run sọ́ra dàlà náà bí gbára lé Allah ó sì ká fálákì min sari ma khalaqa kaburu ẹ̀dá ọlọ́run ọmọ sẹ́mi o min sari ghasiqin idha waqaba kaburu òru ọmọ sẹ́mi o òru aburú mẹ́ lóru jama wa min sari nafathati fil 'uqad mo fi ọlọ́run sọ́ra mo gbẹ́kàn lọ́lọ́run kí àwọn tí wọ́n dé nǹkan tí wọ́n dé èèyàn tí wọ́n dìyàn wọ́n máa dé èèyàn wọ́n máa dìyàn ní tí wọ́n bá dé tí wọ́n dì wọ́n máa lakọ̀ lára mi wa min sari hasidin idha hasada àwọn olójú tí wọ́n lára tí wọ́n bá wóore mọ́sádìí wọ́ọ́lọ́wọ́n mọ́jọ́ rẹ̀ mi ó bàjẹ́ o ọlọ́run ní ọ̀sán aburú ń sè ọlọ́wà ìwé ọlọ́run wa ní kẹfẹ́ mi tẹ̀ ọlọ́run bọ̀rọ̀ bìlẹ̀ falak ọlọ́run ò pé gbẹ́kúlẹ̀ ọlọ́run ò sọ pé ọ̀sẹ̀ àgbélé kọ̀tà wọn ni àgbélé àwọn àlẹ́ àmọ́ wẹsẹ̀ yóò sì mọ pọ̀tà níbi tí tọ́wà ọlọ́run bá aláwọ̀ ní kárí nǹkan máa wájú lé àbí kárí nǹkan máa nù lé àbí ká máa gbára lé nǹkan kan míì ká máa so pàrọ̀ owó ń dè gbére ọdẹ gbére
mùsùlùmí ọgbọ́dọ̀ débẹ̀ àwọn ọlọ́dẹ wọn ní àwọn ọlọ́dẹ àwọn kèfèrí wọn ṣe muslim ìdí òjì wọn di mùsùlùmí náà nìyẹn táwọn náà bá ti ṣe islam táwọn bá ti yá lò lọ́dọ̀ wọn àwọn náà ti kú ní mùsùlùmí òdodo ẹni tí ń lo òrùka kọ́ òrùka ọgbàrá lórùka ni wọn bá gbára lé oníkè bọ́wọ́ ẹni tó sì gbára lé àwọn àgbà tó lè wọ ẹgbẹ́ awo àwọn ẹgbẹ́ wọn náà lọ́gbà pé bọ́n bá ti wà láàrin wọn nǹkan kan ò ní ṣe kíní nǹkan kan ò ní ṣe òun ilé ayé ta wáyé ẹ̀kan tá wà náà ní o bọ́ bá ti wá tiẹ̀ tó bá ti lọ tiẹ̀ ti tán tó bá ilé kú nílé ayé lẹ́ni tó gbára lé nǹkan míì ọ̀bọ̀rùn rẹ o ọ̀bọ̀lọ̀ dáadáa o àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ dákun torí tọ́ Ọlọ́run bá wa Ọlọ́run bá aláàpá wa lásẹ̀ ni Ọlọ́run bá ní alla tattakhidhu min duni wakila alla tattakhidhu la tattakhidhu min duni wakila Ọlọ́run bá ní ẹ má mú kankan min duni tó yàtọ̀ sẹ́mi wakila tó náà máa jẹ́ wakil bẹ́ẹ̀ mi sẹ́ ń jẹ́ wakil tó náà máa jẹ́ ní tá à ń gbára lé la tattakhidhu min duni lẹ́yìn mi ẹ má mú kan mi mọ́ ibẹ̀ lọ́lọ́run tó sọ fún wa yìí pé ẹ má gbára lé nǹkan mi Ọlọ́run ó ní ká gbára lóhùn ó wá ní ká má gbára lé nǹkan mi tí n bá sọ nǹkan kan mọ́ lẹ́yìn èyí tí mo ti kà yìí pé káwọn àfa kan máa bẹ́tò lọ ó ti tó àfẹnitọ́lọ́ bá ti kádàrá pé àní náà yẹn ni ó ṣe kíní òun náà ni ó wọ̀ ni wọ́n máa pé kíní ń sọ látàárọ̀ ọ̀rọ̀ Saudi lọ́sọ yẹn ọ̀rọ̀ Maka ilẹ̀ Yorùbá làwọn wà ẹ̀yin ṣe Yorùbá ni ọ̀nà àbí mùsùlùmí ẹ̀yin tó bá jẹ́ Yorùbá máa lo tó ń lò yẹn àwọn tó bá jẹ́ mùsùlùmí máa lò mọ́ torí Islam tó gbàgbọ́ Quran lọ gbàgbọ́ lásìkò gbogbo Islam gbọ́ o Quran ni wọ́n ń bọ̀ sọ̀rọ̀ látàárọ̀ yìí ó ní la tattakhidhu min duni wakila Ọlọ́run bá ní nítorí bá yàtọ̀ sí mi ní ní tẹ́ ń gbára lé ẹ má lò mọ́ ẹ má gbára lé mọ́ Suratul Isra ayẹlẹ́ kejì ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa Ọlọ́run ṣàánú wa púpọ̀ fún àwa mùsùlùmí Ọlọ́run ṣàánú wa o torí pé àwa gbàgbọ́ pé gbogbo ń tà ń wá ọwọ́ Ọlọ́run ló wà nǹkan kan ò lè yí padà lérí ilẹ̀ Ọlọ́run àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè bọ́ sí wa lọ́wọ́ àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a lè lùsìn nǹkan kan àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè dáyàjá wa àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè pa wá àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan ò lè fún wa lówó àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan kan kò lè faburú ṣe wa àfi tọ́lọ̀ bá ti kọ́ fún wa nítorí àmọ́ jẹ́ mùsùlùmí nìyẹn Ọlọ́run bá aláwa ni wa ma lana alla natawakkala ala Allah Ọlọ́run ni ẹ máa sọ pé kí ló dé táwa mùsùlùmí tá à ní gbára lọ́lọ́ wa qad hadana subulana ọba tó ti lànà fáwa ó ti lànà agbóyẹ̀sì tó yanjú Ọlọ́run ti lànà ẹ̀ fáwa abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́n ṣàánú wa Ọlọ́run ní wala nasbiranna ala ma adhitumuna gbogbo ẹ̀yin tẹ́ wá ń lérí ipò ẹ̀fẹ́ bá burú ṣe wá Ọlọ́run ní sọ̀rọ̀ yìí nínú Kùránì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wọn máa sọ pé ẹ̀yin tẹ́ wá ń lérí ipò ẹ̀fẹ́ bá burú ṣe wá àwọn ó ṣe sùúrù fún yín wa ala Allahi falyatawakkalil mutawakkilun Ọlọ́run bá ní gbogbo ẹni tí wọ́n bá gbára lé nǹkan kan wa ala Allah Ọlọ́run bá ní kọ́ gbára lé ẹ̀fọ́ kan ti yín balẹ̀ nǹkan kan ò ní ṣe kíní nǹkan kan ò ní ṣe yín nǹkan kan ò sì ní ṣe yàn lóòótọ́ Ọlọ́run ní kí nǹkan ọmọ ṣe ọ́ ọwọ́ ní kíní kan bẹ nínú ẹ̀dá Ọlọ́run tó fi ṣe ọ́ Ọlọ́run ní kí nǹkan ọmọ ṣe ọ́ ọwọ́ ní kíní kan bẹ tí ò ní jó ṣe ọ́ Suratu Ibrahim ayah 12 ńlọ́wà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam àwọn àyẹ̀wò láti wá ní bùkátà sí kágbára lé Ọlọ́run ọba jùlọ kò sígbà tí a gbọ́dọ̀ má gbára lé Ọlọ́run àmọ́ àwọn àsìkò kan bẹ tó jẹ́ pé àyà gbogbo wa ní máa ń já àwọn èèyàn ó sì máa dẹ́rù bà wá pé ha owó rẹ̀ ràn ó ní nǹkan kan tó ń lò nínú àwọn àyè yẹn òun náà ni àdáwò tá a bá fẹ́ sùn àwọn alẹ́ ayé tẹ́lẹ̀ gan aburú ń ṣèyàn lọ́sàn-án gan ká tó wá pégbà téèyàn ò ní máa ti ń ṣe kínní téèyàn ò máa ti ń lọ mọ́ èèyàn máa ti ń lọ mọ́ yìí aníbùkátà èèyàn máa yá mi aníbùkátà sí kásádìí Ọlọ́run ọba tá a bá fẹ́ sùn lànà ìfín ni ẹ máa ka kùrùsí Allahu la ilaha illa huwa tẹ́ bá ti kà á kẹ́ tó sùn Ọlọ́run ó ní màláyíkà kan ó dùnà ro nígbèrè yín yóò máa sọ yín tílẹ̀ ó fi mọ́ màláyíkà ká gbára lé o ẹni tó yan màláyíkà òun lásì kínní òun lágbára lé wọ́n lè láyé mathalu al-a'la tí gọ́fìnà bá fún wa ní pólísì kan pé kọ́ máa bá wa sọ inú ilé ta ni ń sọ wa yẹn ta ni ń sọ wa yẹn gọ́fìnà ni ń sọ wa
àmọ́ sísọ eléyìí sísọ tá a rí ni a rí báyìí èyí tẹ́ jọ ríra yín báyìí òun èsè bọ́ ipò ẹ̀dá kan bá mójútó àwọn ẹ̀ wọn ìbọn sọ pé Ọlọ́run nìkan ní sọ yẹn kí ló tó fún ọ ní sọ́jà ẹ bá máa sọ géètì gbogbo yẹn dáa àmọ́ a gbà pé ẹni tí ń sọ wa gangan sábàbí lòun kàn jẹ́ ẹni tí ń sọ wa gangan kì í sọ ọlọ́pàá Ọlọ́run ni ebi aribo mi ìtọ́jú pé ọlọ́pàá àti mẹgáàdì wà ń bẹ̀ tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n wọlé tí wọ́n ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run bá Allah òun ló yan màláyíkà yẹ pé kọ́ máa sọ wa Ọlọ́run fún màláyíkà ọmọ kọ́ pàtàkì wájú Ọlọ́run nígbà tí wọ́n náà ní Allahu la ilaha illa huwa nǹkan kan ò ní ṣe ọtí lómi ma ànábì ní ẹ bá ti fẹ́ sùn lálẹ́ ẹ tẹ́wọ́ yín kẹ́ ẹ fàtẹ́kùn sí ẹ bá ti fàtẹ́kùn sí ẹ ka kúlọ̀ Allah falaki nas ẹ fẹ́ra eré yín àti ojú ọwọ́ àti ibi tó bá ká nínú ara yín kí ni oògùn kí ni ń ṣe ní wọ́n ní káka yẹn iṣẹ́ kí ni ń ṣe àmọ́ lóògùn mọ́ iṣẹ́ kí ni ń ṣe iṣẹ́ ìṣọ́ tálábí sọ́ra ọ̀rọ̀ Ọlọ́run ìròyìn Ọlọ́run la fi sọ́ra kọ́dà Ọlọ́run náà ló ní ká máa kà á pé tàbá ti ń kà á òun máa ṣe kí ni òun máa sọ wa bàbá jí lóru ńkọ́ jàmá tálíjànú padà wá tọ́wọ́ sọ fún ọ pé ilé ẹ ti jóná ayé ẹ ti bàjẹ́ ọkọ yìí ti kú ìyàwó ẹ gbogbo àwọn ọmọ rẹ lọ́wọ́ àánú ẹ̀jẹ̀ yìí tọ́ jábọ́ sínú kànga mọ́tò ńlá ń bọ̀ ọ fẹ́ tẹ ọmọlẹ̀ ọ̀ya wèrè lójú oorun kí ló ṣe jàmá ọ̀sàdì Ọlọ́run ọkàn yìí ẹnu rẹ sẹ́yà gbóòsì fúẹ̀ a'udhu billahi minash shaitani rajim fúẹ̀ a'udhu billahi minash shaitani lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ anabi ni torí yẹn wò ní ṣẹlẹ̀ sínú ayé rẹ tó jáde láyé alìjánu lọ́wọ́ adẹ́rùbà ọ fẹ́ mú ọlọ́dọ̀ babaláwo lálọ́jọ́ kejì ọ fẹ́ gbé ọlọ́dọ̀ pásítọ̀ lọ́dà fún jálàbí ọ fẹ́ dáyà já ọkùnrin kú nínú imán bàbá ti wá síta anabi ni ó ṣe ó rí pé kò ní ṣẹlẹ̀ tá a bá ń jáde lọ àyàwó máa ń já àbáyàwó ẹ̀ já lílọ la ń lọ yìí o ọlọ́njà wọlé alọ́ àìdé ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa o aburú ń bẹ ń ta o àwọn kan bẹ tọ́jú pé báwọn ṣe jáde yẹn àwọn ń lọ bí iṣẹ́ àwọn jáde àwọn ń wá ẹni tí wọ́n pa tí wọ́n ta iri rẹ̀ tí wọ́n ta iri ẹ̀ àwọn kan bẹ tọ́jú pé kidnappers ni wọ́n gbé ọ àgbàtàmọ́gbà 10 million ẹ̀ ta gbogbo ń tẹ nínú fámìlì yìí kan tó tu ọ lẹ̀ àwọn kan bẹ ń ta àwọn olójú burúkú ni wọ́n ọ máa rí o ọkàn rí pé ọwọ́ sọtọ́ da yóò sì fojú burúkú wọ àwọn ìjànú bú wọ́n lè ba nǹkan jẹ́ mọ́ la ìtàtọ̀ ńlọ yẹn àwọn kà wọ́n pọ̀ ju àwọn ẹni rí lọ ilé ayé ta ń lò lọ́wọ́ yìí ìkà kẹ́ni má ní ọlọ́mọdé àtẹni ti ká o tábà ń jáde àmọ́ ní bùkátà ti gbára lé ọlọ́run ọba jùlọ ànábì mi ni wàá fẹ́ jáde ẹ máa ní bismillah tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah bismillah ẹ̀wì jama tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah. kí ni tuma rẹ̀ bismillah pẹ̀lú orúkọ ọlọ́run Allah tawakkalitu ala Allah mo gbára lé ọlọ́run ìwọ tó fẹ́ sọ̀rọ̀ yẹn kò ní sí kankan lára rẹ o tí kankan bá ti ń bẹ lára rẹ ọ̀rọ̀ tó ń sọ yẹn ò ní ní ìtumọ̀ mọ́ kò sì ní ṣiṣẹ́ ìwọ tó ní kankan lé tó ní kankan la bisimilahi pẹ̀lú orúkọ ọlọ́run tawakkalitu ala Allah mo gbára lé ọlọ́run wàlá hawla wàlá quwwata illa billah kò sí tí ó yí padà lẹ́nìí kò sí agbára tí ó fi yí padà lẹ́yìn agbára ọlọ́run nìkan wọ́n ní tó bá ti sọ bẹ́ẹ̀ tán màláíkà kan wà sọ fún ọ pé ìwọ wí ọ̀rọ̀ tíntín báyìí jáde lẹ́nu asibuka wọ́n mọ̀ ti so rere nítorí owó ti tó ó ti tó bọ́ọ̀ bá wí nǹkan mi wọ̀n yìí ti tó ọkọ̀dé hudita ọlọ́run ti fi ọmọ nàlẹ́ ni gbogbo bí tó máa ń lọ dáadáa lọ́mọ bá bẹ̀ wọ́kù fíìtà ọlọ́run ti tó ọ gbogbo àwọn aláburú wọn ò ní rí ọgbẹ́sẹ̀ kankan wọ́wù kíìtà ọlọ́run ti sọ ẹ gbogbo àwọn ẹni ibú wọn ò ní dọ́dọ̀ rẹ fayatanaha alahu shaitan àṣetáni àlìjánu burúkú tó wà láàrin ìlú yóò máa wá máa yà fún ọ tó bá ti ń bọ̀ fàyẹ̀kúlù ṣètọ́nù àkàr wọn ní àṣetáni mi yóò máa sọ fáwọn àṣetáni ẹgbẹ́ rẹ̀ pé kayfa laka bi rajuli arákùnrin tó kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀ mọ̀rí kankan ṣe fún kí ló dé tẹ̀lé kankan ṣe fún waqad hudiya ọlọ́run ti tọ́ sọ́nà wa wukiya ọlọ́run ti sọ wa kufiya ọlọ́run ti tó. jama mùsùlùmí àmọ́ ní kọ́ ká ọ̀fọ̀ láti ìbẹ̀rẹ̀ ewé dé parí ẹ̀
ọ̀fọ̀ kọ́ mà mú bẹnu ẹgbẹ́rẹ́ tèmi wá o àwọn wo ló ń pè ẹ ṣọ́ mi o ẹ dáàbò bò mí o lílọ là ń lọ yìí o ọkàn jáde láyé gbogbo èèyàn tọrọ àdúrà fún Ọlọ́run ní gbọ́ ọ̀rọ̀ kínkínní ó sì wí tó bá ti rántí wí nígbà bá ti kẹsẹ̀ rẹ̀ jáde tán bọ́ọ̀lù lọ́jà ọ̀ lọ dáadáa ọ̀ bọ̀ dáadáa bọ́ọ̀lù lọ bíṣẹ́ ọ̀ lọ rí ọ̀ bọ̀ rí nítorí lọ lè ṣe gan Ọlọ́run tọ̀ sọ́nà ń bẹ̀ kíláwì jama bisimilah tawakalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah kílódé tí ọ̀rọ̀ yẹn fi lágbára tó bá wọn torí bisimilah ó lágbára ju gbogbo nǹkan lọ lẹ́yìn náà tawakalitu ala Allah ìwọ ni wọ́n nìyẹn Ọlọ́run sọ pé mo gbára lé ọ ìfẹ́ mi tẹ kankan o ìní gbẹ́rẹ́ la ìsì so bàǹtẹ́mọ̀dì ìlòká o ìwé kankan sára o kò sí gbére ọdẹ lápò mi o èmi gbára lé wọlọ́ nìkan tawakalitu ala Allah nítorí sọ yẹn tọ́ba rí bẹ́ẹ̀ lóòótọ́ nítorí Ọlọ́run ṣe fún ọ náà mọ́ ká yìí àwọn ọ̀nà tá a ti máa tún gbára lọ́wọ́ bá jùlọ òun náà nígbà tá a bá jáde tá a fẹ́ wọlé ọ̀tá ń lé wa ní jama àwọn àlìjànú wọ́n sì pọ̀ ju àwọn èèyàn lọ sẹ́ẹ̀dí bá ti jáde lé yẹn àwọn àjànú ti wọlé láì ní béèrè kọ́kọ́rọ́ kan tó wọlé àwọn ti wọlé atẹ́gùn náà bá ṣiṣẹ́ atẹ́gùn ẹ̀yin ni wọ́n ṣàṣì tó tilẹ̀kùn tá ṣàṣì mú bóun ni àjànú tó mọ́ ṣàṣì wá bóun ló ti ṣílẹ̀kùn ẹ̀ ṣàìmọ̀ pé atẹ́gùn làwọn bá ṣiṣẹ́ wọ́n ní bá a ṣe kó lé yẹn àwọn àlìjànú wọ́n ti tún wọn kó fáyé gbogbo onú lé wa ibi wọ́n ti jáde ó lé ipa ọ̀ káńtà yóò wá bá wọn lé wọ́n ní tọ́ba ti wọlé ànábì ní tọ́ba ti ń dásẹ̀ wọlé sọ pé bisimilahi kharajina pẹ̀lú agbára ọlọ́run ọba la fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run la fi jáde wọ bisimilahi walajina pẹ̀lú orúkọ ọlọ́run ọba ìlà fi wọlé báyìí wọ bisimilahi kharajina nígbà tó dé pé pẹ̀lú orúkọ ọlọ́run náà la fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ wa ala Allahi rabbina tawakkalina ọlọ́run ọba aláwọ̀ ọba ti wà làwọn agbára lé tọ́ba ti wí tán àwọn àjànú burúkú wọn ni wọ́n máa jáde nínú yàrá rẹ̀ wọ́n máa jáde nínú pálọ̀ rẹ̀ wọ́n máa jáde nínú ọgbà rẹ̀ wọ́n máa sáyéré bisimilá yóò máa jó wọn bí iná ẹ̀dí awi jama bisimilahi walajina wa bisimilahi kharajina wa ala Allahi rabbina tawakkalina ọlọ́ọ̀lẹ́ kọ́ ni ó wà nínú citadel of believer lọ́ọ̀lẹ́ ra wíìnì kò ju wí 500 naira lọ káyé ọmọ bàjẹ́ èṣù ọlọ́ọ̀ni inna shaytana lakum adu fattakhidhuhu aduwa ọlọ́ọ̀ni èṣù àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọlọ́ọ̀ni ọ̀tá yín ni wọ́n o ẹ má mú wọn lọ́rẹ́ o nínú àwọn kan wọn ní àwọn ìgbà tí a máa ní bùkátà sí ìgbára lé ọlọ́run jùlọ òun náà ní ìgbà táwọn ayé bá padà lẹ́yìn wa ipe bàbá àwọn àbọ̀ ṣe mọ́ kí ni wọ́n ń sọ tí ọ̀dà òdodo tó ń sọ náà ni àwọn òsì lẹ́yìn ẹ̀ mọ́ ọba àbáyín ṣe mọ́ baálẹ̀ akàyíṣe afọwọ́sí wọ́ọ̀sí rẹ̀ lé ọkàmọ́lá ó níbẹ̀rù ẹnìkan àbọ̀ lóde mọ́ àwọn èèyàn tí wọ́n kún ọ lọ́wọ́ níbi iṣẹ́ ní wọ́n sọ fún ọ pé aláàjì èmi resign tòun náà tó dé olóhùn resign òun náà resign kí ló dé olówó oṣù tó bó ṣe mọ náà là ń pín ẹ máa ń pín fáwọn tó bá nídìí ẹ àwa ń lọ nígbà ayé bá dá ọ dáṣẹ rẹ àfikún ní bùkátà sọlọ Ọlọ́run ló kù o báyọ̀ bá ti padà ibo ló kù téèyàn máa ń gọjú sí jàmbá ọ̀dọ̀ Ọlọ́run torí ń tọ́lọ̀ yẹn Ọlọ́run lágbára ti mú padà wá fún ọ kọ́dà ó lágbára ti mú ìdólóore jùlọ wá fún ọ Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallam Ọlọ́run bá ní fáyín tawallaw faqul hasbiyallah táwọn yẹn bá pẹ̀yìn dà tán láwọn ọ̀bọ ṣe mọ́ táwọn kèfèrí láwọn ọ̀bọ ṣe mọ́ àwọn ẹbí tán láwọn ọ̀bọ ṣe mọ́ wọ́n sá sọ pé hasbiyallah Ọlọ́run nìkan tó mi la ilaha illa hu kò sọ́ba tí agbára lé tó yàtọ̀ sóhun nìkan alayhi tawakkalitu mo gbára lé Ọlọ́run ọba wa ọwọ́ rabbul arshil azim ọba yìí ló ní àlàáṣẹ tó tóbi jùlọ. suratu tawba aya kẹne jama aya 129 Ọlọ́run ti ní táwọn yẹn bá ti láwọn ọ̀bọ ṣe mọ́ ìyàwó tó fẹ́ràn jùlọ tó bímọ fún ọ ó sì yarí kanlẹ̀ Ọlọ́run ò fẹ́ ọmọ náà ní ọbẹ̀ ẹbẹ̀ tì ẹ dákun ẹ bá ń bẹ̀yà alágbájá Ọlọ́run ò ṣe mọ́ ọgbàrá lọ́lọ́ ni o nítorí fẹ́ kọ́ máa ṣe fún ọ òun kì í ṣe tẹ́lẹ̀ Ọlọ́run ní rọ̀ ní fi ń ṣe Ọlọ́run lágbára kó fún ẹ lólómi tó dáa jù lọ mọ́ wa torí ẹ̀ kó lè pokùnso àbí kó torí ẹ̀ kọ́ wá ní high blood pressure ẹ̀yọ́ màá yá mi
inda nuzulil masaibi nínú àwọn àsìkò tá a máa ní bùkátà sí ìgbáralé Ọlọ́run òun náà nígbà tí àdánwò bá dé tí wàhálà dé sẹ́rí wàhálà yẹn kò sẹ́ni tí ò ní rí tiẹ̀ láyé wàhálà yóò dé o lè já rẹ wàhálà o lè jẹ́ kí nǹkan máa dàrú fìtínà ọmọ kìíní kú ìkejì kú ìkẹta kú ńlá yóò wí Ọlọ́run kélé yìí o Ọlọ́run yìí ṣe ká o Ọlọ́run yìí ṣe ká bọ̀dọ̀ Ọlọ́run máa dẹ́rẹ́ o àdáwò tí Ọlọ́run ọba aláàfin kàn wá Ọlọ́run ọba ò ṣe ká ń dá wá wò ní ebó ń lóni wá ìtẹ̀yìn bá sì ní tó bá wù yẹn lẹ́yìn lè fi ṣe Ọlọ́run ò ṣe ká o Ọlọ́run yìí ṣe ká Ọlọ́run yìí sọ bá burú ọba dáadáa ni àmọ́ máa ń dára fẹ́ni ọba wù tí ó ti ṣe tí ó ṣẹlẹ̀ táwọn yẹn bá wọn sọ fún ọ pé ha alájà ọjà yín kò sí kankan máa ń bẹ ẹ ká lọ o bàbá pásítọ̀ kan wà ń bì kan o àfọ̀n jálàbí kan wà ń bì kan kì í bá ti o àfàyè gbóná àwọn aláfa gbóná kì í ṣe Kùránì lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ jọba ìbọ̀rìṣà ẹbọ àwọn náà ń pè ní àfẹ́ ẹlẹ́bọ kọ́lọ́mọdé wà nínú wọn gbogbo àti nǹkan bá dàrú má yẹ ọkàn lọ́dọ̀ Ọlọ́run má kẹ̀yìn sọ́lọ́run o ọ̀kan ní ó ní bọ́ọ̀bá wọn owó gidi ó ní ọkẹ̀yìn sọ́lọ́ ní o bọ́ọ̀bá wa rí tán lọ́wọ́ ló dé bí mo dé ṣàánú mi fẹ́rẹ́jì mi ọ̀tara bọ̀dọ̀ èṣù ọ̀yẹ́ ọ̀lẹ́ wá gbàlà lọ́dọ̀ èṣù ọwá ní kọ́lọ́wọ́n bá aláwọ̀ sọ́ di wòlíì lẹ́yìn rẹ̀ nígbà tí lọ́dọ̀ èṣù Ọlọ́run ti gbókò ẹ̀rẹ́nu àwọn wòlíì Ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ kullan yusibana Ọlọ́run ní ẹ máa sọ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wa aláburú illa ma kataballahu lana nítorí Ọlọ́run kọ fún wa lọ́sẹ̀lẹ̀ o kì í ṣe nìkan ló ṣàwá o kò ṣe nìkan ló ba nǹkan jẹ́ fáwa o kò ṣe nìkan ló kó bá wa o kò ṣe nìkan ló da nǹkan rú o ẹnìkan kó já mi bọ́lẹ̀ o ẹnìkan kó sì rẹ̀ mí lẹ̀ o nítorí Ọlọ́run kọ ní ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí Ọlọ́run bá ní wọ́n máa sọ bẹ́ẹ̀ huwa maulana Allah ló bá wa wa ala Allahi falyatawakkalil mutawakkilun Ọlọ́run bá ní aláwọn tí wọ́n bá gbára lé Ọlọ́run bá Allah ní kẹ́ gbára lé tí wọ́n bá ní ọ̀ká lọ níbo ní káká lọ àwọn ọlọ́dà àfáà tí ó fún aládùn àtàwọn máa ṣe èyí ń da àwọn ní nígbà tá a rẹ̀ yìí olójútùmọ́ àfáà kan bẹ yóò ṣe rúkìá yóò kà àwọn rúkìá sí wa lérí wọ́n ní èyí ń da tó bá jẹ́ súnà tí èsì tó ti máa pe ya dámdàmà ya ìlú ya kásífà ya ìlú ya maksa ya ìlú ìyẹn kọ́ o kọ́ àlìjánu kọ́ o àyíká àlìjánu o ahamusa kakọ aláwo aláwo ya so aláwo kì í ṣe Allah aláwo ni nínú sura wọlé yẹn wa nínú ayé àwọn láti rí èyí tó wà ní Kùránì tó wa àní bùkátà tó kọ àlìjánu wọn ya múlẹ̀ ha makisalina dambasa damba karankaranda ya jalijaluka àní bùkátà sí èyí lásán fún àwọn bàbá wa pé ẹ dànù gbogbo àwọn tẹ kọ́ wọn gbà kékeré àṣẹ náà ti kọ̀ọ̀kan àwa ti dá tiwa nù o ya fataha iftahli ó ti tó ya razaq urzuqni ó ti tó ya alimu alimuni ó ti tó ẹ má yọ wá léyìn ẹ má jẹ rí ọ dàrú ẹ má jẹ àyà wèrè dambasa damba karakaranda sabari batuna sẹ́yìn oníyàwó ẹfin nakali yẹn lẹ Kùránì ti tó nígbà tó ń pè nǹkan tán ní kí ni ìtumọ̀ rẹ̀ tọ́lọ́mọ sọ́ọ̀mù tó ń yá fata ó ti wá fi ti Kùránì lẹ̀ tó lè mú mi títí tó ń sọ ni pé yìí ń dájú Kùránì lọ àbọ̀ ń ṣègbè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ̀ mọ́sá yìí mú wa dúró kọ́lọ̀ ń ṣàánú wa Ọlọ́run bá ní òun ní ká gbára lé o tádàwọn bá dé o nítorí Ọlọ́run bá gbà Ọlọ́run dá padà o tí kankan bá ti bọ́ ọmọ lọ́wọ́ yà sọ pé ìwọ Ọlọ́run ṣàánú mi o Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ọgbàrá lọ́lọ́ ni musiba tó ṣẹlẹ̀ sí mi yìí Ọlọ́run là mí bẹ̀ bá mi mú kó wá ń fèyí tó dáa pààrọ̀ kó dáa jò yìí tó gbà lọ Ànábì ní mi bá ti ṣe ìtọ́ bọ́ Ọlọ́run padà mú wa fún yàn Suratu Tawbah àyà 51 ni Ọlọ́run bá aláàtí ń sọ fún wa pé àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ká lọ lè ṣe kí ni jama ká lè máa pé gbogbo tó bá ṣẹlẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹdín ṣe kámákámá ó kù ṣẹ́jú díẹ̀ tí mo ní ó gbà tí èèyàn bá fẹ́ ṣe nǹkan ó fẹ́ dáwọ́lé nǹkan fàyíṣà azamta Ọlọ́run bá ní ìrìn ànábì tó bá ti dà níyàn pé ó fẹ́ ṣe kankan fatawakkal ala Allah máa wọ̀ tó máa wò sí ma ságbára lọ́lọ́run kó o sì bẹ̀rẹ̀ rẹ̀ inna Allah yuhibbul mutawakkilin Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tó ń gbára lé tábà pàdé ọ̀tá ń kọjá máa
àmọ́ ní bùkátà ti ká gbára lé Ọlọ́run àwọn olè yọ ọlọ́kan amúrọ̀bà ayákìlá ń kalẹ̀kùn òun pè ta ní kalẹ̀kùn wọn ní àwa olè ní tọ́ wàládé nígbà táwọn ọ̀tá tí wọ́n halẹ̀ mọ́ àwọn àjọ ànábì Ọlọ́run ní alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum wọ́n wá ń sọ fáwọn sàhábà pé àwọn ọ̀tá ti kójọ ẹ bẹ̀rù wọn o fasadahum imana ìmánì wọn wá lékún ìpè ká bẹ̀rù ta ni wa qalu hasbunallahu wa ni'mal wakil wọ́n wá sọ pé Ọlọ́run nìkan tó wa ó sì tó gbára lé ó tó fẹ̀mí tẹ̀ ibi táwọn afá ti mú hasbunallahu wa ni'mal wakil ẹni bá ń ṣe yọ ṣẹ́gun ọ̀tá ẹ̀ hasbunallahu wa ni'mal wakil kìí hasbunallahu téèyàn ṣe tí ń síngbẹ́rẹ́ o ẹ̀jẹ̀ alágoyé o kọ́ máa gbé o ti ṣe é ṣe kọ́dà àwọn ọ̀tá ń borí ẹ̀ náà ni wọ́n borí ẹ̀ torí gbẹ́rẹ́ tó sìn èṣù lónìí èyí tó ń tọ́lá ní èṣù lónìí ó lè fara rẹ̀ ti sọ́dọ̀ àwọn èṣù ọ̀tá rẹ̀ sì lè sùn ọgbára rẹ̀ pamọ́ sọ́dọ̀ kíni sọ́dọ̀ ọ̀tá rẹ̀ ọwọ́ nípa ayé ká o kí ló dé tí o dúró tí ọba tó láyé tó ní gbogbo ìtì ń bẹ láyé fanqalabu bi ni'matin minallahi wa fadl lam yamsasu su aburú kan ò ṣe wọn máa wò suratu Ali Imran aya 173 kí làwọn àǹfààní téèyàn máa rí téèyàn bá gbára lọ́lọ́run as-sakinatu fil qalb wọ́n ní ọkàn yóò balẹ̀ nígbà tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá anabi wa nínú gaaru Thawr ibẹ̀ lọ sásí nígbà tí ń lọ Madina táwọn ọ̀tá lé ọ sásí nínú kòtò òun àti Abubakar radiyallahu anhu Abubakar òun náà ní ọ̀rẹ́ anabi ọlọ́wọ́n bá ní idhhuma fil ghari ọlọ́wọ́n bá ní àwọn méjì bẹ nínú kòtò gaari idh yaqulu li sahibihi la tahzan ni wọn sọ fọlọ rẹ pé má banújẹ́ má bẹ̀rù anabi sọ fọlọ rẹ ta lọrẹ rẹ tọlọ sọmẹ Abubakar nígbà ayé dàrú tán títí ra dàrú máa wọ̀nyí lọ́wọ́ wọ́n tún ní kí Abubakar mọ̀ pé ọ̀tọ̀ lẹ́ni tó wà mẹ́ ìgbọ̀ àtibọ̀tán ayé ọlọmọṣẹ́ aláfa zamani tí wọ́n máa dẹ̀sìn rú anabi ní inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa àwọn ọ̀tá sì ti dé ti kòtò ó sì lọ́lọ́run bẹ pẹ̀lú wa ẹ̀yin gbà tó gbára lé ẹ̀mí ẹ̀ balẹ̀ Ọlọ́run ní fa anzalallahu sakinatahu alayhi Ọlọ́run ní mo wá fi kọ̀ọ̀kan balẹ̀ sínú sẹ̀mí ẹ̀ ya alájà baba alájì afa imam ọmọlẹ́kẹ́wò ya ọlọ́jà baba ọlọ́jà businessman tó bá ti gbára lé Ọlọ́run ọkàn rẹ̀ ò ní balẹ̀ Ọlọ́run náà nàbí sọ pé òun Ọlọ́run bẹ pẹ̀lú àwọn ní mo sì wá fi lọ́kàn balẹ̀ Suratu Tawbah àyà 40 lọ́wọ́ lẹ́yìn náà Ọlọ́run bá aláwọ̀ máa sọ níbi gbogbo aburú oníṣẹ́ ọ torí Ọlọ́run bá alá ó ti tó fún ọ ní olùsọ nínú àwọn dáadáa téèyàn máa ń rí téèyàn bá gbára lọ́lọ́run òun náà ni àṣàjáà èèyàn ó kì láyà ọba ti gbára lọ́lọ́run ẹ̀mí rẹ̀ balẹ̀ ọ wà kì láyà ẹ máa ní kíní kan bọ̀ ó ní kò lè sẹ̀yìn ẹ lọ èdè pọ́ ọmọ tọ́já o ibi ọba jòkó sí jẹ́jẹ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ ó ṣe kíní torí kọ́ ọmọ tọ́jà yẹn o ti yakò òfin Ọlọ́run ọba sì yakò òfin Ọlọ́run ọba Ọlọ́run yapa àwọn náà àṣàjá ẹ̀mí ọbalẹ̀ àṣàjá èyàn yakin nígbà wọn ní inna nnasa qad jama'u lakum inna nnasa qad jama'u lakum fakhshaw àwọn yẹn ń bọ̀ wọ́n sì darí ogun Uhud ní o Abu Sufyan àwọn yòókù rẹ̀ kátó bá Islam wọ́n tún wá sọ pé àwọn ń bọ̀ wá bá yín ní Madina gan jẹ́ pé wọ́n sì ṣe àwọn sàhábà lọ́sẹ̀ wọ́n bá tún sọ fún wọn lẹ́yìn ìlú pé àtúnbọ̀ lọ́mọ́ká mọ́ o ẹ̀yin ló kù tá àtúnbọ̀ abáǹsì gbogbo àwọn tí wọ́n ti sá ló pé gbogbo wọn bá dìde ìpè wọn làwọn kan tó kójọ lẹ́yìn ìlú fàkṣà o ẹ má bẹ̀rù wọn o ẹ sá fún wọn o fasadahum imana ìmọ̀ ni wọ́n wá lékún wọ́n wá kìláyà gbangba wa qalu hasbunallahu wa ni'mal wakil Ọlọ́run tó wa ọba tí ó da lẹ́ni tá a gbára lé nígbà wọn gbára Ọlọ́run kí wọn láyà wọn bá dá kí tí wọn bá ti gbára lọ́lọ́run ọba ẹ̀rọ níbọ̀ ọmọ àìgbára lọ́lọ́run lọ́jọ́ káyà rẹ̀ ọmọ já ẹ̀rọ̀kùnrin àmọ́ tí ń dẹ́rù bá wa wọn làwọn ti lérí sí mi ẹnìkan ló ń bọ̀ ẹni yẹn bẹ́ẹ̀ bá tọ ìyẹn nísun ayé o ọmọ ya lọ́lẹ̀ gbára lọ́lọ́run wa min fawaidi tawakkul ala Allah nínú àwọn àǹfààní táàrí tẹ̀yìn bá gbára lọ́lọ́run ọba òun náà ni pé ash-shaytanu la yaqwa ala al-mutawakkil àṣetánì àtàwọn tá ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ipa wọn ní ká o àṣetánì àwọn náà ń ṣiṣẹ́ lábẹ́ àṣetánì àwọn sharri ma khalaqa àwọn tá máa ń bẹ àwọn tá máa ń saburú ní gáàsì kéyìn idha waqaba àwọn nafathati fil uqadi àwọn hasidi idha hasada ọlọ́run bá ní gbogbo àwọn aláburú tá ń ṣiṣẹ́ lábẹ́ èṣù ipa wọn ní ká o èṣù náà yóò gbé ẹlẹ́ni tó bá ti gbára lọ́lọ́ nìkan tó ní kankan nínú ilé ò ní kankan ta ó sọ kankan mọ́ra lẹ́yìn la ilaha illallah ọlọ́run bá ní innahu laysa lahu sultan ọlọ́run ní ipa àwọn ò ní ká ala alladhina amanu
àwọn tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ wa ala rabbihim yatawakkalun àtàwọn tó wọ́n gbára lé Ọlọ́run nípa èso ní ká yín o bí kankan bá ń ṣe yín èmi mọ̀ dá yín wò èso kọ́ o. Suratu An-Nahl aya 99 lọ́lọ́run ti ń sọ ipe àṣẹ ìgbára lọ́lọ́run bá lògùn ìṣẹ́gun ọ̀tá àwọn ọ̀tá rẹ̀ tẹ́lẹ̀ ọ̀ká tí wọ́n bá ti gbára lọ́lọ́run kankan ò ní ṣe ọ́ sáàtù rísíkì wọ́n nínú àwọn àǹfààní ìgbára lọ́lọ́run náà ni pé Ọlọ́run máa bòyàn láṣìírí arísìkì ọwọ́ yẹn máa pọ̀ sí ọ̀nà máa sí fún yàn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi law annakum tawakkaltum ala Allahi haqqa tawakkulihi tẹ́ bá gbára lé Ọlọ́run ọba pátápátá ni la razaqakum kama yarzuqu at-tayra Ọlọ́run ọba máa fún yín lárísìkì bí sì máa fún yẹyẹ lárísìkì tẹ́gídú kìmá sọ yọ jáde láàárọ̀ lẹ́ni tí inú ẹ̀ pa wátàró òbítọ́ náà ìgbà tó bá fi dérò lẹ́ ikùn rẹ̀ ó ti tóbi bó ṣe jáde ti ń lọ yẹn jàmá ọ̀hún kan jáde ni kọ̀mọ́ bí ti ń lọ tani darí ẹ̀ lọ Ọlọ́run nítorí pé ó ti gbára lọ́rùn kó tó kú olè kó Ọlọ́run bá darí mi síbi tí ń ti ló ń jẹ lé ní o àdébìtì táyì náà bá gbára lé Ọlọ́run bí ẹyẹ ṣe gbára lọ́lọ́run ẹ̀rìn ẹyẹ ó sì yẹ yàrá rẹ̀ Ọlọ́run bá ní ẹyẹ gbára lọ́lọ́run ìwọ lọ lè gbára lé gbìn ìwọ gbára lé adìẹ rànà mùsùlùmí gbára lé òbúkọ dúdú ọṣẹ ẹ máa bu mu ẹ máa sígbẹrẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹyẹ ọwọ́ aníláàrí ju ọlọ ẹyẹ tọ́lọ̀ ń da ká máa lò wọ́n ká máa jẹ wọ́n ìtọ́ bá sì jẹ́ ń bẹ̀ Ọlọ́run ní ẹ̀yin ẹ̀kọ́ ṣe ẹyẹ ni ẹyẹ gbára lé mi ẹ̀yin náà gbára lé mi tẹ́ bá gbára lé mi yín fún yín lárísìkì tó ṣe fún ẹyẹ nínú àwọn òde tó wà téèyàn bá gbára lọ́lọ́ òun náà ní ibi à ń lọ ibo là ń lọ jàmá last destination ibi à ń lọ ilé ìgbẹ̀yìn tọ́jà pé gbogbo tá à ń ṣe ilé ayé yìí kò ní ìtumọ̀ téèyàn bá já sínú ilé náà òun náà ní àlìjánnà àlìjánnà Ọlọ́run ẹnìkan ò ní wọ́ bẹ́ẹ̀ àfàǹtà bá gbára lé Ọlọ́run ọba ní walladhina amanu wa amilu salihati gbogbo àwọn tí wọ́n ní gbàgbọ́ tá à ń ṣiṣẹ́ rí lanubawwi'annahum minal jannati ghurafa Ọlọ́run ọba ní a ti tọ́jú àwọn yàrá kalẹ̀ fún wọn àwọn apátímẹ́ǹtì oríṣiríṣi fún wọn a ti tọ́jú kalẹ̀ fún wọn nínú àlìjánnà tajri min tahtiha al-anhar tọ́jú pé omi ọmọ sàn lábẹ́ rẹ̀ khalidina fiha wọn ò ní jáde má tí wọ́n bá ti wọ bẹ̀ ni'ma ajrul amilin Ọlọ́run ọba ní eléyìí lè san wọn wọ́n ṣiṣẹ́ o iṣẹ́ wọn ṣe wọ́n ní gbàgbọ́ wọ́n ti gbára lọ́lọ́ wọn dẹ̀ wárí Ọlọ́run ní alladhina sabaru wa ala rabbihim yatawakkalun ní tí wọ́n ṣe náà ni wọ́n ṣe sùúrù láyé wọ́n sì gbára lọ́lọ́ wọn ní kàmí tí wọ́n gbára lé nínú kọ̀rọ̀ yàrá wọn Ọlọ́run bá ní alìjánná ni wọ́n wọ̀ lanubawwi'annahum min aljannati ghurafa ìwọ́n tó bá ti wá gbára lé àdán àwọn èèyàn fi kan sógun wa kò sí táwọn èèyàn lè mú kan fi ṣáájú ọgbára lé ẹ̀fọ́ta ha màlúù ọwọ́ àfi kọ́lé màlúù gan ti lọ ìwo màlúù bàbá ẹ wọlé àfa ẹ bá ìwo màlúù lábàá wọlé ọ̀nà kò sí kankan tó fi kò sí tí ń wá tó fi síbẹ̀ kọ́ máa òun náà ní ọgbára lé ọfẹ mi tẹ Islam wo làwa ń ṣe làwa ń sọ pé hey wọ́n ní àwọn alùsùnà dé lóòótọ́ ni o wọ́n sì dé kìí ṣe pé wọ́n dé láti wá bá wa jà wọ́n dé láti wá pè wá sákèsì ní jama àyà ní nkà látàárọ̀ yìí jama ní tí wọ́n fi kọ́ àdó àti igbá tó fi kọ́ ojú ọ̀nà nì tó gbára lé yẹn àbí tó wà ní wọ́dúrópù rẹ tó fọkàn balẹ̀ sí àbílẹ̀ agbára rẹ tẹ́nìkan ìwọ bẹ̀ àfi wọ́ so lè má yà wá lérí ẹ̀ ibi Ọlọ́run ní ká ṣe o lè má dì sí wa ìgbà níbi ní báyà wọ́n bá ń ja ibẹ̀ ní ká ṣe kí ni ká máa sá sí bí ọba ti sí mọ́tàn rẹ̀ mọ́ lọ́lẹ́ kó dànù ó kó wàhálà nígbà ní lẹ́mí rẹ̀ tó balẹ̀ nígbà ní o tó di alágbára torí ẹni bá ti fẹ̀yìn ti alágbára òun náà ti di kí ni ó ti di alágbára ẹni bá fẹ̀yìn ti ọ̀lẹ́ńkọ́ ipa padà ka ọ̀lẹ́ ní gbogbo tọ́lọ̀ ń dá Ọlọ́run bá nìkan ní kọ̀wé ó nìkan ló bá alágbára. níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ ọmọ ya mi wọ́n ní anabi sàlá ọjà àdéjọ́ kan anabi ní tọ́ba àdéjọ́ àlùkìyámà àwọn àjọ wọ́n máa dìde wọ́n pọ̀ rẹpẹtẹ anabi wa rí àwọn ọjọ́ kan tẹ́ dìde ó ní àti ummati anabi ní àwọn ọjọ́ mi ní Ọlọ́run ní àwọn ọjọ́ rẹ kélé àwọn ọjọ́ rẹ kélé yìí o àwọn eléyìí sì jọ rẹ àwọn ọjọ́ rẹ ń bọ̀ làwọn táwọn ìbá yọ ọlọ́kan ní wọ́n pọ̀ rẹpẹtẹ Ọlọ́run ní àwọn ọjọ́ rẹ ni sọwárí láàrin àwọn ìjọ rẹ yìí 70,000 bẹ láàrin wọn ò ní ṣèṣirò sẹ́ wọn ò sì ní wọná Ọlọ́run rárá anabi wa wọlé lọ àwọn sàhábà wa bẹ̀rẹ̀ sí bára wọn sọ̀rọ̀ pé àwọn wo ni anabi wa jáde padà anabi ni ẹ má dára yín láàmú Ọlọ́run sọ fún mi pé humul ladhina la yastarikun àwọn tí wọn gbára lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run débi pé wọn lọ́dọ̀ àwọn èèyàn kan ṣe dúkìá fáwọn wọn gbọ́ Ọlọ́run gbọ́ débi pé fúnra wọn náà
ni wọ́n máa ṣàdúrà fúnra wọn wọ́n sì gbára lọ́lọ́run tán pátápátá wọn ò ní bùkátà sẹ́nìkan kọ́ bá wọn bẹ lọ́hùn sàmìlì sàbùrù kéèyàn ní ẹ ṣàdúrà fún Ànábì náà rí ọmọ kan tí ọ̀rá mi àlìjánu lọ́rẹ̀ Ànábì ní istariqilaha fa inna biha nadara Ànábì ní àjànú ti sẹ́jú mọ́lá ṣèlúkìá fún bùtà Ànábì yóò yẹ wáyé pé martaba aliya ipò tó ga nínú gbàgbọ́ òun náà ní kọjá pé ọgbọ́ gbára lọ́lọ́run débi pé èyí bẹ́ẹ̀ yàn ládùúgbà pé kán ṣàdúrà fún káwá ṣàdúrà fún yàn tó burú kò burú àmọ́ martaba tẹ́ sí kí ni ipò rẹ̀ ọ wálẹ̀ díẹ̀ wàlá yastarikun àwọn tá a wí yìí la yastarikun wàlá yaktawun wọ́n fi irin gbóná kan fi mọ́ ojú egbò àwọn Lárúbáwá bí egbò bá kàárù tán tí egbò tó bá lágbára tán wọ́n wá fi irin gbóná bọ́ná yóò wá pọ́n tó wọ́n wá lẹ́ẹ̀ma yóò wá ké nígbà tó ládùúgbò lẹ́nu ọba aláà tó fara ní ọ ìnira náà ó lè mú kó pẹ̀lú kọ̀ọ̀kan jẹnu wúyẹ́wúyẹ́ tí ibi kan máa ta wá tí ń ro wá kí lọ́lọ́ ní ká máa kí lànà bí ní ká máa ṣe bisimilah bisimilah a'udhu bi izzatillah wa qudrati min sharri ma ajidu wa uhadhir ọba ti ka méje kò ní ta kò ní ro wá mọ́ àwọn tá a wí yìí wọ́n fi irin gbóná mọ́ ojú egbò wala yatatayyaru wọ́n fi ìdarí ẹyẹ ká máa fi yanjú sẹ̀mí wọn ipe ẹyẹ fò lọ́tún yóò dá fáwọn ibi táwọn lọ níbo ti fọ lọ sí aburú làwọn ò rí ibi táwọn lọ ọlọ́run làwọn yẹn ò ní sí ń bẹ̀ torí ọlọ́run ọba ò fi dáadáa taburú sáré ẹyẹ ẹ̀wọ́ alátakùn kọ lójú ọ̀nà ó padà lé ìwọ ọkọ̀ ò sí mbẹ́ ò sí mbẹ́ ọkọ̀ ṣe ọ̀tún ń lọ ọkọ̀ ṣe ṣe ó padà lé ò sí láàrin àwọn táwí la yatatayarun superstition àwọn yẹn ṣe ọlọ́run ọba aláwa anabi wa mú ìròyìn wọn wá ní wa ala rabbihim yatawakkalun àwọn táwí wọn gbára lé ọlọ́run pátápátá ní kọ̀rọ̀ àti gbagba wọn ò ní sẹ̀sẹ̀ ló sẹ́wọ̀n sí ni wọn náà ọlọ́run kọ́lọ́mọ́sá fèmí àtẹ̀ sínú wọn àmọ́ ó lé lẹ́yìn bá ó lé díẹ̀ o àwọn èèyàn fa o ipe mama joko síta wọn ní ṣòkòtò pínpín yẹn àwọn lálẹ́ Kùránì nìkan mama joko sí ọlọ́run bí àwọn èèyàn wá o ọ wá kó bó ṣe bọ́ lọ́wọ́ wọn òní ọ̀dọ̀ babaláwo òní bàbá dáfá òní ní kankan lẹ́yìn Allah níparí ọ̀rọ̀ mi ni wá ni pé ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá gbára lọ́lọ́run sọ ní kéèyàn má ṣe gbìyànjú al-akhadhu bil asbabi la yunafi al-imana wa tawakkul ala Allah lápèjú wíńsì ọlọ́run ní ká máa ka kùrùsí ṣé èèyàn wá rí olè tí ń bọ̀ èèyàn wá ń ka kùrùsí kò wá sápamọ́ kọ́ ọ ka kùrùsí ọlọ́run ló ní kọ́ ọ ṣe bẹ́ẹ̀ kọ́ ọ sápamọ́ ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ sábàbí pẹ̀lú kíni pẹ̀lú àdúrà yóò máa rìn pẹ̀lú ara wọn ànábì ń ka wájà ní abẹ́mẹ́ni àìdí yìí sàdá wọ́n mi kọ́lé fìyìn ń sàdá fún àgìṣẹ́ iná bá wọn láàyè bùsùlùún wọn ò sì rí lóòótọ́ àbí nígbà ó kú onímọ̀ká ibo lọ́sàsì nínú kòtò gáàrò thawr làwọn kèfèrí bí wọ́n ṣe wá débẹ̀ ọgbàrá lọ́lọ́ ó sì sá sínú kòtò lọ́sì jẹ́ pé ìwọ náà ó tilẹ̀kùn rẹ tí ó lè gbangban yìí lẹ́yìn ìgbà tó bá ka kùrìsì yìí tán ọ wá sí gbogbo géètì lẹ̀ ó sílẹ̀kùn lẹ̀ ó ní mo ti gbára lọ́lọ́ ọgbàrá lọ́lọ́ torí ànábì ní ká tilẹ̀kùn ó sì tẹ̀lé ànábì sábàbí àti àdúrà wọn ní rìn papọ̀ ní o ọlọ́ni wà áìdù làhùn mastata'tum min quwwatin wa min ribatil khayli turhibuna bihi aduwwallahi wa aduwwakum ọlọ́wọ́n bá ní ẹ lè pìpìà fáwọn ọ̀tá yín mastata'tum min quwwa gbogbo agbára tẹ bá ní tẹ́lẹ̀ fi pàdé wọn nínú àwọn nǹkan jà nínú àwọn ọkọ̀ àdá gbogbo nǹkan tẹ bá lè fi jà min quwwatin quwwa tó wà mẹ́yẹ kìí sóògùn o tẹ̀lé ìmọ̀ àti sóògùn yẹn gbára lọ́lọ́ mọ́ ọlọ́run sì ní sọ pé kẹ́ ẹ máa gbára lé agbára ogun nígbà tó wọn ọlọ́run ọba aláàsì ń bẹ òun bẹ ń sánmà ọlọ́run wa ní kẹ́ ẹ máa gbára lé agbára ogun kúwà tó wà ń bẹ kì í sógun o kúwà yẹn òun náà ní àwọn nǹkan tá a máa fi ń jà bí àdá bí ọkọ bí ìbọn ọkọ̀ wàmídìí bá tilẹ̀ khayli gbogbo àwọn ẹṣin yín ẹ fún wọn ló jẹ kí wọ́n yó ẹ tírẹ́nì wọn wọ́n sì gbára lọ́lọ́ba tani bá yẹn ṣẹ́gun ọlọ́run ní ẹ tírẹ́nì ẹṣin torí ìbú nàbí àdúwọ̀lá ẹ máa fi halẹ̀ máa wọ̀ta yín tí wọ́n bá gbọ́ pé ń bọ̀ wọ́n sá lọ wọ́n àdúwọ̀kọ̀ ọ̀tá ọlọ́run àtọ̀tá yín Suratul Anfal àyà 60 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ pé bá a bá ṣe ń ṣe al-akhadhu bil asbab máa dùá bá a bá ṣe ń ṣàdúrà tá a gbára lọ́lọ́run ká tó máa ṣe sábàbí àwọn sábàbí yóò gbọ́dọ̀ jẹ́ sábàbí tọ́lọ́run kọ́ kò gbọ́dọ̀ jẹ́ bọ́ kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ó ti yé nínú àwọn ọ̀rọ̀ táwọn fáwọn wa òun náà ni pé Ànábì ní ala innal quwwata ar-rabi ala innal quwwata ar-rabi الرمي على إن القوة الرمي
Ànábì ní ká mọ̀ kánta kọ́ mọ̀ fàáta kọ́ mọ̀ ìbọn sẹ́ẹ̀tì tí ó sì lọ sòsè Ànábì ní agbára bẹ́ẹ̀ o tani wàá mọ̀ dáàbò bòyá lójú ogun yàrá tá agbára lé Ọlọ́run ọgbàrá lọ́lọ́run ó kìbọn ọgbàrá lọ́lọ́run ọ̀pọ̀ àdá rẹ̀ nígbà tí àwọn ọ̀tá bá ń bọ̀. wọ́n ní tó ní pé mo ní gbára lọ́lọ́run ọba àwọn tó ń sì gbé AK-47 lọ́wọ́ wa ń lọ ọwọ́ ni mo ní gbára lọ́lọ́run Ọlọ́run nílò àwọ̀ àmọ́ Ọlọ́run náà ní sọ fún wa pé ká múra ètò mẹ́ni pé wọ́n náà ó dira ti èyí tí ọ̀tá kó kíní ẹ̀sìn Ọlọ́run ọba wa ẹ̀yọ́ màyá mi ẹnìkan jọ kan ló bá gbé ẹ̀sìn rẹ̀ dé ẹ̀sìn ọwọ́ sọ fún Ànábì pé ṣé kí n fẹ́ sìn yẹn lẹ̀ ni àbí kí n so Ànábì ní kí ló ń sọ yìí ó ní ṣé kí n fẹ́ sìn lẹ̀ ni kọ́ máa rìn lọ àbí kí n so mọ́lẹ̀ kí n wá gbára lọ́lọ́ Ànábì ní àìkèlè wa tawakkal Ànábì ní sọ mọ́lẹ̀ kọ́ wá gbára lọ́lọ́ ní ìgbà náà Ọlọ́run máa bọ̀ sọ kò ní ní wọ́n tu àmọ́ kọ́ lọ gbára lọ́lọ́ kọ́ wá fẹ́ sílẹ̀ kọ́ máa rìn lọ ìtumọ̀ ẹni pé ìwọ náà fúnra rẹ ó tilẹ̀kùn rẹ gbangban yín tó bá fẹ́ sùn ní òru wọ́n pọ̀ gbára lọ́lọ́ wọn bá kọ́ fẹ̀mí rẹ takai tí o Ọlọ́run bá ní wàlá wà nàkùn tawakkaltum ala Allah haqqa tawakkuli tẹ́ bá gbára lé Ọlọ́run bá gan alára sọ́kà kó kàmá yarzuqu at-tayr òun fún yín lárísìkì bóun ṣe fún ẹyẹ lárísìkì tó gbára lọ́lọ́ ṣé rí ẹyẹ yìí náà Ànábì wa ní tẹ́gìdù khimaso ó jáde láàárọ̀ wataruhu bitona ó ṣe kí ni jama ó tún wá darí padà ní ìrọ̀lẹ́ ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́ ó ti sábàbí àbí ó ti sábàbí kẹ́yọ̀ wá jòkó nínú ilé rẹ̀ tó ní Ọlọ́run gbára lé wọn fẹ́ jẹun bí wọn náà ṣe lè tó jòkó lẹ̀ tó ní Ọlọ́run fún mi ló Ọlọ́run ti gbọ́ kọ́ jáde lóko fabtagu indallahi rizqa Ọlọ́run bá ní ẹ̀sàdúà ẹ bèrè àrísìkì lọ́dọ̀ Ọlọ́run àdúrà ni wọ́n dákẹ́ o àrísìkì pàtàkì o àrísìkì téèyàn bá bèrè rẹ̀ yín máa ń sábà sọ yẹn dẹ́lẹ́ bọ̀ àbí kó sọ yẹn di oníbídíà àbí kó sọ yẹn di gbajúẹ̀ àbí kó sọ yẹn dalubára ọ jẹ́ kanu mẹ́rin ní tọ́wọ́ lárísìkì lọ kí wàá ní àbáyọlé lárísìkì fabtagu indallahi rizqa Ọlọ́run bá ní ẹ̀sàdúà ẹ pè mí ń fún yín lárísìkì kéèyàn máa wá sàdúà kọ́ wá ní wọn ti gbára lọ́lọ́ inú yàrá ní lárísìkì máa ti ń báyàn àbí èèyàn jáde Ọlọ́run wá ní famushu fi manakibiha wa kulu min rizqihi Ọlọ́run ní ẹ jáde famushu ẹ jáde wọn náà ní kankan tó dáa òun ní kankan tó ń ra àmọ́kọ̀ gbára lọ́lọ́ pé mo gbára lọ́lọ́ wọn bá Ọlọ́run ti ká dára tiwa pé a máa jẹ gbèsè náà ni ajẹwo gàrí ajẹwo ráìsì ajẹwo lé kádàrá Ọlọ́run agbára Ọlọ́run ọba tó wa Ọlọ́run tó lóòótọ́ àmọ́ Ọlọ́run ní kó jáde kó wáṣẹ́ lọ bíṣẹ́ kọ̀ ọba lọ kó wá mí bọ́ọ̀ bá jáde owó tó wà ò ní rí o àfi tó bá fẹ́ rálìjànú ṣe tó fẹ́ máa ṣe yahoo lókù yahoo alálìjànú òun náà ni wọ́n pè ní pé nìkan kó owó lábẹ́ awọ yahoo ni wọ́n rálìjànú ṣe wọ́n fàfàkùfà wọ́n ránṣẹ́ yóò gbéra yóò lọ báńkì àbí lọ́dọ̀ yọ lọ́jà yóò lè kówó ń bẹ̀ yóò lè kó wá sábẹ́ awọ àwọn àfáà ti ṣe máa ń torí kálukú náà mọ̀ pé orí ibú ló ṣe kíni ìlọ́wà ń bẹ̀ torí èèyàn padà ya wèrè nígbẹ̀yìn ayé àbí kéèyàn di kèfèrí torí àjànú tó wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó ránṣẹ́ ni Ọlọ́run fún níyọ̀ǹda rẹ̀ ọ yà kàn náà ló sọ ọmọ ya Umar bin Khattab pàdé ẹni kan nínú mọ́ṣáláṣí wọn ká sọ́fà tán aago mẹ́sàn-án aago mẹ́wàá aago mọ́kànlá àsìkò dùn wá ń kọjá ó ní kí ló ń ṣe Ọlọ́run ń ṣàdúrà owó ni ó ní alam ta'lam bi anna as-samaa la tumtiru dhahaba ọ mọ̀ pé sámù ò ní rọ owó níbo ti béèrè owó lọ́wọ́ Ọlọ́run ó ti bá ìrìnàjò rẹ̀ ìdajì yòókù ní pé kó jáde kó lọ́jà gbogbo yẹn àfa ẹja wọ nǹkan máa ṣe o ẹja wọ nǹkan máa ṣe o àwọn èèyàn tí wọ́n ń bọ̀ wá dojoojúmọ́ káwọn náà rí o níjọ́ tí wọ́n bá rí wọn ní láǹfààní àti bùn ọ bó láyé ló ṣe níjọ́ tí wọ́n bá rí ẹni tí ń bùn ọ tí ń fún ọ yìí tó bá kú wàhálà ti dé fá torí pé béèyàn bá ti gbogbo àwọn Ànábì Ọlọ́run àtàwọn sàhábà kò sẹ́nìkan tí ò ní ti ń ṣe lẹ́yìn pé wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ẹ jẹ́ àfi kọ́ àwọn ọmọ wa kí ìṣẹ́ ọmọdìran ìṣẹ́ kọ́mọdìran mọ́ wa lọ́wọ́ kódà wájú mọ́sálásí náà ni ṣe kankan síbẹ̀ wọ́n pe ìmáàmù ní ta wọ́n ní ká máa fi ọ́ sí yẹ̀yẹ́ ọkà àdìsí fún wọn pé inna nabiyyallahi Dáúdà ya'kulu min 'amali yadihi Ànábì Dáúdà ló fi jọ ìgbàdá lọ́wọ́ bá rẹ yóò nítumọ̀ àmọ́ tí ọba ti sọ́nà bí wọ́n bá ní chiefu kú ọ́ labatẹ́nsà wọ́n làlájì eléré bàbá àdínì wọ́n lọ́jà dìláyé èèyàn ní pẹ́ kú ọ ṣẹlẹ̀ sábà kan rí olówó tí ń bùn lọ́wọ́ jáde láyé ìjọ kẹjọ tí wọ́n ń ṣe ọ̀fọ̀ olówó làfáàná kú ìyàwó rẹ̀ ní ẹ̀mọ́dà lóhùn mo ti ṣe wá àti fọ́nù lé pé kọ́ gbàdá lọ́lọ́ ipò Ọlọ́run ọba ti ń tọ́ Ọlọ́run ti ń fún Ọlọ́run èkú
wa tawakkal ala al-hayyi alladhi la yamut ó nígbà tí ó sì gbọ́ ronú lọ́ba parẹ́ ikú bàbá olólọ́pàá o ìyàwó jẹ́ fáwọn ará yìí ẹ dákun tó lọ́wọ́ ọba ìjà kọ́kàn kó lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn má dẹni yẹyẹ ẹbùnmi wá sí òwúlò mọ́ létí ẹni tó kó bùn ọ́ wá sí òwúlò fẹ́ ṣe tó ń tọrọ bára lọ́wọ́ yẹn ojoojúmọ́ tó ń dá láàmú ọwọ́ ni a fẹ́ kàdísì fún yẹn ní afá ìfàdísì lẹ̀ ńlọjà torí gbàtà fẹ́ kàdísì ń ta owó náà padà sí kínní ní wọ́n padà já sí ìyọ́n dé yẹn yẹyẹ kó gbára lé ọlọ́wọ́ bá rẹ kọ́ dẹ̀ mọ́ wákàṣe lẹ́yìn náà ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àdúà àmì ọ̀rọ̀ nípa àárẹ̀ ọ̀rẹ́ ó lóògùn òsàn o má pé ibà mú mi mo ti gbára lọ́lọ́run lẹ́yìn náà èrí ń fọ́ mi mo gbára lọ́lọ́run ọmọ ya kéèyàn ó sùn gbà mí òun náà lóògùn erí fífọ́ ṣe rí egbò àtẹwé fáàrùn ara kéèyàn máa lò ó téèyàn sì mọ̀ pọ́lọ́ ní máa ń ṣèwòsàn egbò àtẹwé téèyàn lò yẹn kọ̀sọ̀ yẹn di ẹni tí ò gbára lọ́lọ́run ta ní fún yàn ní ìwòsàn ewé ìfẹ́ni ìṣògùn jẹ̀dí àbí òsè ewé káṣíá ìṣògùn bàbí òsè epo mangoro ìṣògùn táífọ̀dù àbí òsè awọ́pa nǹkan mẹ́ nílẹ̀ Yorùbá Ànábì ní tàdá wàá ìbàdàlà Ànábì ní mo yọ̀ǹda yẹn fún yín ẹ má sọ oògùn òsàn oògùn owó oògùn tajà oògùn àgbéga nìkan ẹ má ṣe kíni ẹ má ṣe yẹn ẹbọ nìyẹn ẹbọ. nígbà wá rí báyìí ẹnìkan ló ń gbára lọ́lọ́wọ́ bá a sì rí pé àárẹ̀ tí ń ṣe ọ́ yìí lóògùn olóhùn lóògùn irú ìgbára lọ́lọ́wọ́ bá yẹn wá ní tiẹ̀ yìí Ọlọ́run náà lọ sọ fún wa ní Kùránì Kẹ́rímù pé òun lòun máa ń wò yàn sàn lóòótọ́ Ànábì Ibrahim ní fọwọ́ ìbáyé dà maritu fahuwa yashfini Ànábì Ibrahim tó bá rẹ̀ mí fahuwa Allah òun lọ́ba tí wò yàn sàn òun lọ́wọ́ Ànábì Ayuba sàn lóòótọ́ gbogbo aláàrẹ̀ pátá Ọlọ́run ní pàṣẹ ibi kọ́ máa gbádùn yóò sì máa gbádùn àmọ́ Ọlọ́run ọba Allah tó ní ká máa pè òun tó bá rẹ̀ wá kóun lè bá fún wa lálàáfíà òun náà ló ní ká máa lo oògùn àlàáfíà ó fi sàmì ní táàfin mọ̀ pé òun Ọlọ́run bá ń bẹ Ọlọ́run bá ní yakhruju min butuniha sharab Ọlọ́run bá ní oyin tí ń fò káàkiri yẹn àwọn nǹkan mú nǹkan máa jáde nínú rẹ̀ mukhtalifu alwanu kọ́lọ̀kọ́lọ̀ ní máa ń bá dé o fihi shifa'u linnas Ọlọ́run bá ní mo fi wòsàn síbẹ̀ fihi shifa mo fi wòsàn sínú oyin ẹ máa la oyin gbogbo èèyàn sí ni kọ́ máa la àti kèfèrí àti muslim náà sì lọ́lọ́run lò lórí wọ́n tàbá ń ta àwọn prophetic medicine àbọ̀ ń tàgbo ọ̀ máa ta fún gbogbo ẹ̀dá Ọlọ́run ni ipe èmi ò ní fún yín lábàtà sọ̀dá o torí ṣọ́ọ̀ṣì lẹ́ ń lọ ẹni fún yín lóyin o tó yín fún yín ẹlẹ́kẹ́rún náà Ọlọ́run ló lóyin ẹ̀ fẹ́rẹ́ kalẹ̀ fọlọ́run tó lóyin ẹ̀sìn kẹ́sìn nu gbogbo ẹ̀dá ló ní ìwòsàn ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa ìwálògùn ìwòsàn èyàn ò sọ pé èyàn gbára lé Ọlọ́run ẹnu pé ajá ẹlẹ́dẹ̀ ọtí gbogbo tọ́lọ́wọ́n fẹ́ ò ní fi ṣoògùn ìwòsàn èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ìgbára lé Ọlọ́run ọba ẹ̀sìn ni o ibadatun qalbiyya ẹ̀sìn ọkàn èmi máa tèmi ìwọ náà máa tiẹ̀ bá a ṣe jòkó lẹ́yìn ẹnìkan ọ̀rọ̀ kan wa lẹ́yìn Ọlọ́run tó dá wa tó bá jẹ́ pé kankan bá mẹ́mẹ́ tó gbára lé ní kọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ bí wọ́n mọ̀ láti sin lọ lè mú kó lè bá pàdé Ọlọ́run dáadáa nítorí pé nítorí òun wá lọ́dọ̀ nǹkan òun ọ̀dọ̀ Ọlọ́run ló yẹ kó wá sí òun ló ní kápá ẹ̀ òun ló lè fúnyàn òun ló lè gbà lọ́wọ́ yẹn gbogbo tá à ń lò pátá tí ọ̀dà tá a mọ̀ pé agbára lé ẹja yọ̀ǹda rẹ̀ ẹja yọra kó mbẹ́ bọ́bá tí a yọra kó mbẹ́ nígbà náà lọ́sẹ̀ wá di alágbára lọ́sẹ̀ wá di wòlíì Ọlọ́run èèyàn ní ma bọ́lọ̀ ṣe ó tó ma bẹ́ sọ̀sẹ̀ o ojú kan làdá ṣe kíní làdá máa ní o mo bẹ lọ́hùn nínú agbára rẹ̀ àti àánú ẹ̀ ẹni wọn bá ti mo wí Ọlọ́run jọ́ ṣàǹfààní fún mi tí mo wí Ọlọ́run jọ́ ṣàǹfààní fún wa tá a gbọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين
وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك